mi dé sí ìlòdì. Gbogbo ajatẹ́ka ya ṣàná èdè nítorí ilé sí ìlòdì. Èmi lọ gbòòrò mi ló sí. Àwọn èèyàn mi ní diaspora mo ti dé. Banjo mo gbèdé banjo mo gbèdé tuntun mo gbé wá fún yín ẹ máa share ẹ èèyàn tèmi ní diaspora mo ti dé o àwọn ọmọ yín ti dé o àbúrò yín ti dé o ẹ̀gbọ́n yín ti dé o bàbá yín ti dé o bàbá tí ò gba gbẹ̀rẹ̀ bàbá tó lè jẹ́ pé òtítọ́ ló máa sọ òtítọ́ ló máa dẹ̀ máa sọ ní orúkọ Jésù mo dẹ̀ ní ìgbàgbọ́ àti ìdánilójú pé bí ẹnikẹ́ni tó bá jẹ tó bá sẹ́ẹ̀tì ìyá yìí fún yín ọmọ ẹ máa jẹ nínú ìyá yẹn ní àṣẹ Ọlọ́run gbà bẹ́ẹ̀ bó ṣe mo sọ fún yín ṣé ọmọ máa ní ọmọ ok àwọn ọmọ tí ó pé ọdún mélòó ó pé like 47 years ó dẹ̀ ṣì ń tọrọ oúnjẹ lọ́wọ́ bàbá ẹ̀ irú ọmọ ẹ̀ ṣe ò jẹ́ ká sọ pé ká lọ gbé tọrọ ẹ̀ a sọ wípé kí wọ́n fún wa ní òmìnira tó ń fún wa náà pápá báyìí ó dẹ̀ pé wọ́n fún yàn ní àgbò wọ́n tún di ikùn ẹ̀ mú irọ́ ni o Sunday Igboho ṣan Sunday Igboho ṣan ikú ò ní pa ẹ́ àrùn ò dẹ̀ ní ṣe ẹ́ ní kúkú òjijì o ti borí ọ̀tá yìí náà o dẹ̀ máa borí ẹ̀ pàdé ẹni tó sọ wípé ò ní borí ẹ̀ wo ní orúkọ Jésù ò ní bá ẹni ẹ̀ pàdé mọ́ á ti kú kẹ́ tó dé ẹ̀ ní sí ẹ̀wọ̀n kẹ̀kẹ́ ló jẹ́ bẹ́ẹ̀ ṣe Igboho irọ́ ṣẹ́ni ṣe Igboho jẹ́ sọ nǹkan fún ẹ o ti di star náà pè é Ọlọ́run star nìyẹn ó jẹ́ kí wọ́n máa fi orúkọ ẹ̀ sí pépà kí àwọn èèyàn tó lè jẹ́ pé ó wá nǹkan kó máa fi orúkọ ẹ̀ fi polówó wo ẹ̀yin tèmi ẹ̀yin tẹ́ wà ní Nàìjíríà ẹ wà ní Togo ni ẹ wà ní Ghana ni South Africa lẹ wà ibikíbi tẹ́ wà tó ń gbọ́ mi o ní orúkọ Jésù mo ń sọ fún yín lọ́wọ́lọ́wọ́ ìwí pé Sunday Igboho ẹ jẹ́ ń dá kíní ìdúró kẹ́lẹ̀ gbóhùn mi dáadáa jẹ́ ń dá kíní ìdúró nítorí pé ọ̀tá lè sọ wípé níṣẹ́ ni ọ̀rọ̀ tí mò ń sọ báyìí kẹ́ má gbọ́ dáadáa wọ́n torí ẹ̀ pàápàá tó ń sọ pé bóyá pé kí ohun mi kó há kí n má lè sọ̀rọ̀ bọ́tí irọ́ náà ń pa ohun mi ò lè há máa ń pọ́sí wọn ẹni tó sọ wípé bóyá wípé ní rí ṣe àmà ìpọ́sí ẹ̀ òtọ́ mo sọ fún yín máa ń pọ́sí ẹ̀ but mo kàn fi tó ilé tí wípé ẹjọ́ torí tọ́lọ́run Sunday Igboho ó wà ní good hand because the very good information mo fẹ́ fún yín gbogbo ẹni tẹ́ ẹ dúró síta tẹ́ ẹ rò pé bóyá Sunday Igboho ó máa jáde tó máa jáde sí lọ́wọ́ àbí ó máa filẹ̀ sí lọ́wọ́ ẹ lọ lé kẹ́ ẹ lọ sùn òótọ́ ni mo sọ fún yín ẹ lọ lé kẹ́ ẹ lọ sùn mi ò lè parọ́ fún yín mo ṣẹ̀ṣẹ̀ bá lọ́ọ̀yà náà pàápàá mo ṣẹ̀ṣẹ̀ bá sọ̀rọ̀ ni ó dẹ̀ sọ̀rọ̀ tó dáa ohun tí mo fẹ́ gbọ́ ni mo gbọ́ lẹ́nu ẹ̀ information correct information ni tí ẹ bá dẹ̀ wádìí tí ò bá rí bẹ́ẹ̀ ẹ lè pe nọ́mbà mi kẹ́ máa ṣépè fún mi òtítọ́ ni mo sọ fún yín tí ì bá fún ẹ ní information yìí tí ẹ bá ti gbọ́ tí ò bá jẹ́ pé irọ́ ni ẹ wádìí ẹ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wo ẹ ṣépè fún mi àbí nǹkan tó bá fún yẹ fi mi ṣe jẹ́ ń sọ kankan fún ikú tọ́nu ọwọ́ yín rèé o ọwọ́ yín rèé o ẹ̀yin tẹ́ ẹ gbọ́ Yorùbá tí ẹ dẹ̀ gbọ́ Ègùn tí ẹ dẹ̀ gbọ́ English máa sọ sí Togo fún yín mi ànàbí yẹn o mi tó gbéná mi ń tọrọ mi tó gbéná mi ń tọ́ lo mi tọ́ tẹ pọ́n bẹ́ẹ̀ àbí ń sòfin ẹ̀mú já tó ma fàmì gbóná mi bẹ́ẹ̀ mi já tó la àmì ó pátá mi àbẹ́ nòví o mi àbẹ́ fòfó yẹn o tọ́ yẹn o nà yẹn o bẹ́ẹ̀ mi tọ́ tèbè ndúkẹ́jà jọmọ àbẹ́ Sunday Igboho wa bẹ́ẹ̀ la tà sí àbí ó la wùyí Sunday Igboho ẹ̀mú já wùyí o de Sunday Igboho is a very good hand. Very good hand. Sunday Igboho ó ti di star Ọlọ́run wo a máa fi fọ́tò ẹ báyìí a máa fi fọ́tò ẹ wọ́n máa fi polongo ọjà a máa fi fọ́tò ẹ sí pépà ẹni tó bá fẹ́ polongo ọjà
kó máa lo fọ́tò yín ọjà ẹ máa tà ọlọ́run tó bá lo fọ́tò Ṣígbóhó wo ọjà yín máa tà òótọ́ ni mo sọ fún yín o ṣí ṣọ́ọ̀bù ni o ẹ gbé fọ́tò ẹ lẹ̀ síbẹ̀ kó sọ pé Ṣígbóhó fọ́tò ẹ ni ṣé ní gbogbo àwọn èèyàn tó bá ń rí fọ́tò ẹ ní ṣọ́ọ̀bù yín lásán ọlọ́run ẹ máa ta ni ó ti di star ọlọ́run ó ti di star o star ni mò ń pè ó ti di star ẹni tó bá rò pé Sunday Igboho di star wo jẹ́ kí sọ nǹkan fún ẹ máa sọ̀rọ̀ tèmi fún iná máa sọ tèmi kí n tó bẹ̀rẹ̀ prógrámù mi òun ni wípé ẹjọ́ tó bá fẹ́ wá sí prógrámù mi tó bá fẹ́ wá wò mí àbí tó bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹjọ́ má débẹ̀ kó kọ̀kọ́ kúkọ sí fúláàtì mi má kọ sí platform má kọ sí péjì mi rárá àtọ́ because tó bá kọ̀kọ́ kúkọ sí péjì mi máa ṣépè fún ẹ confam ni èpè á dẹ̀ mú ẹ big time ọlọ́run tó bá dé péjì mi tó bá ṣépè àbí ó sọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó lè jẹ́ pé mi ò fẹ́ gbọ́ tó bá sọ máa ṣépè fún ẹ confam ni nítorí pé mo ń sọ fún tẹ́lẹ̀ wípé mo ní wo ọ̀tá tó jẹ́ kẹ́yìn ọmọ Nàìjíríà kẹ́yìn nísinmi ọlọ́run gbogbo ló máa kú ní kankan òótọ́ ni mo sọ fún yín ọ̀tá tó ẹni tó sẹ́ẹ̀tì ìyá yìí tó sẹ́ẹ̀tì ẹ̀ fún yín tó sọ wípé ẹ̀kọ́ létí ẹ̀ lè sunú ẹ̀kẹ́ ìgbádùn ẹni ọmọ tí ẹ̀ lè gbádùn ọmọ yín ẹni tó bá sẹ́ẹ̀tì ìyá yìí fún yín ọmọ ẹ̀ máa jẹ nínú ìyá yìí ìdílé ẹ̀ máa jẹnú ẹ̀ ọmọ ẹ̀ máa jẹnú ẹ̀ ìyàwó á jẹnú ẹ̀ tí ìyàwó bá mọ̀ pé òun ní jẹnú ìyá yìí kó tètè fi ọkọ lẹ̀ kó sá lọ òótọ́ ni mo sọ fún yín confam ni confam tí o bá mọ̀ wípé ẹ fẹ́ wípé ọkùnrin yìí o èpè tó ń ṣe fún ẹ ti pọ̀ jù mi ò fẹ́ dúró pẹ̀lú ìpè yìí ẹ tètè sá ẹ jádànù because ọkọ mi wà tó lè gbé tí o bá fẹ́ tí o bá ní gbádùn ó jẹ́ kó yàn filẹ̀ ìyàwó tó o bá fẹ́ pàápàá tó lè jẹ́ pé tí o bá ní gbádùn pẹ̀lú ìyàwó yàn máa filẹ̀ ni ọkọ mi wà tó lè jẹ́ pé èpè tí àwọn ayé ń ṣe fún ìyàwó tó bá fẹ́ pàápàá kò ní gbádùn ọkọ yẹn confam nìyẹn confam ni o àmọ́ àwọn èèyàn ti sọ fún mi mo bá lọ́ọ̀yà Ṣígbóhó mo bá sọ̀rọ̀ ó bá mi sọ̀rọ̀ ó ní kí n sọ fún gbogbo yín o kẹ́ lọ wá mi jókòó kẹ́ sinmi mẹ́dọ̀ ẹni tó ti jẹun ẹ lọ jẹun ìwọ tó lè jẹ́ pé ebi ń pa tó ti jẹun ẹ lọ jẹun ìwọ tó lè jẹ́ pé o sùn ẹlòmíì wà tó lè pé látijọ́ kìíní ti ṣe látijọ́ Monday kò tí lọ bá fúrúmù o kò tí yàgbẹ́ rárá ìgbẹ́tọ̀jọ́ mẹ́rin sì wà nídìí èlòmíì tó ti yà èlòmíì pápá oúnjẹ tó ṣe ó ń wò báyìí kò lè jẹ nítorí Sunday Igboho you are kí n fẹ́ sọ náà ṣé máa pè pé ìwọ ni ọlọ́run kejì Igboho ṣá orúkọ ẹ ó dùn mọ́yàn létí àwọn èèyàn dà wo àjẹ́ tó ń gbọ́ orúkọ ẹ báyìí tó ń wá rìrì oṣó tó ń gbọ́ orúkọ ẹ tó ń wá rìrì èmèrè tó ń gbọ́ orúkọ ẹ tó ń wá rìrì president gbọ́ orúkọ ẹ tó ń wá rìrì òòrí ni jẹ́ ń sọ fún ẹ Daria ó ti bá kìnìún ẹ bá ọdún porúkọ ẹ náà Babangida kọ́lẹ̀ máa ń pè àbí báwo ló ń jẹ́ porúkọ ẹ náà ọmọ àlè kí náà porúkọ ẹ àná náà báwo ló ń jẹ́ pé àmọ̀bá ayá kí lẹ́ pé Buhari Daria ti mú Daria ẹ mọ tó gbé Daria ó yàgbẹ́ tí ò tí dúró rárá nítorí pé nǹkan tó gbọ́ ìwọ ẹmọ nǹkan ṣe tó yẹn báyìí tó lè jẹ́ pé ẹ̀rọ yàn lọ sí ilé èèyàn pé kán lọ pa ẹ̀rọ pé kán lọ mú oní kán lọ pa ni bí ò bá jẹ́ pé ẹ̀rọ yàn pé kán lọ pa nígbà tẹ́ ẹ̀ délé ẹ̀ tí ẹ̀ bá jẹ́ ìbọn náà máa fi mú yàn ni ẹ̀ Nàìjíríà ẹ̀ wicked òtọ́ ni mo sọ fún yín ẹ̀ wicked ẹ̀ ní ìwà tó dáa rárá bí ẹ bá ní wà tó dáa tán bá rọyàn pé kó lọ mú yàn ṣé ìbọn náà máa fi balẹ̀ ẹ̀jẹ̀ ni ṣé ìbọn náà máa yìn sí property tó ní ni ṣé ìbọn náà máa yìn sí àwọn nǹkan tó ní kó bàjẹ́ kó tó mọ̀ pé ó rọyàn pé kó lọ mú you people wicked àwa náà kọ kó máa tẹ̀kọ̀ rì ẹ wá pé Sunday Igboho ẹ sáfẹ́ pa àṣà ni ó ní lára because ó túfúrẹ́ síta ó lè tẹ́ ẹ fẹ́ jà ọ̀rẹ́ ìrántí ẹ lè jà mọ́ ó gbé fúrẹ́ síta ẹ wá torí ẹ wá ń bá jà ẹ sọ pé Nàìjíríà kò lè gbé ó ti fi Nàìjíríà fún yín ó ti filẹ̀ fún yín lẹ́tà tó kọ Buhari
lẹ́tà tó kọ wípé kó lọ fún president Kútọ̀nù president Kútọ̀nù ò dàbí irú ẹ̀yin báyìí o olè ní orí jìbìtì president Kútọ̀nù ò dàbí irú ẹ̀yin báyìí ọ̀rọ̀ tí president Kútọ̀nù lè ṣe àwa mọ̀ nítorí pé ọmọ Kútọ̀nù mi mo dẹ̀ proud láì jẹ́ ọmọ Kútọ̀nù mi ò ṣe ọmọ àlè Kútọ̀nù rárá ọmọ ọkọ ni mí president Talon God bless you sir God bless you oppose ó dẹ̀ sọ ó ní wá tó bá jẹ́ wípé ẹ fẹ́ gbé kúrò nílùú yìí láti lọ parí Nàìjíríà onílùú yẹn ò lè ṣẹlẹ̀ ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ ẹ jẹ́ kí n pọ́níṣẹ̀ nílùú yìí wọn ò ní gbé lọ sí ìlú míì ìyẹn lásán báyìí ó ti tó mi òyìn lásán ti tó mi bìkọ́ni tó bá gbé tó sọ pé ó máa gbé kó gbé lọ sí Nàìjíríà n ò ní gbé ní ìsẹ̀mọ́ bọ́dà kan tó pa ẹ̀yìn ká wọ̀nyí ẹ̀ ní gbé ní ìsẹ̀mọ́ bọ́dà ẹ̀ máa pàdánù kó lè jẹ́ pé ẹ máa wéṣì ẹ̀ ìyàwó wọn ò lè rí mọ́ ọmọ ò lè rí ẹ máa wéṣì ẹ̀ bó ṣe wéṣì Abíọ́lá ṣẹ́ni bó ṣe ń ṣe nìyẹn ẹ wicked gan ẹ wickedness ẹ wicked ẹ ta fẹ́ pa ọmọ lọ́mọ ẹ fẹ́ pa Sunday Igboho ẹ fẹ́ pa ẹ lè pa lórí tọ́mọ sọ fún yín ẹ lè pa ó ti bọ́ lọ́wọ́ yín yégede Kútọ̀nù lè gbé fún yín òtọ́ ni mo sọ fún yín Kútọ̀nù lè gbé fún yín wo gbogbo ẹ̀ tẹ́ ìdúró síta tẹ́ ẹ̀ retí pé Sunday Igboho máa jáde kẹ́ ẹ máa rí wọn irọ́ ni ẹ ní gbogbo yẹn lọ wá bí lọ sùn ẹ jáde kẹ́ lọ sùn ẹ lè rí òtọ́ ni mo sọ fún ẹ wọn lè jẹ́ kẹ́ ẹ rí o òtọ́ ni mo sọ fún yín òtọ́ ni mo sọ fún yín bóyá ẹ ní nǹkan kan gbogbo yín tẹ̀ wá ń bẹ báyìí I'm not trusting you people I'm not trusting you kan sọ pé òkè náà bóyá kìíní kan ẹjọ́ wọ́n ti tọ́jú ẹ̀ ẹ lè rí àwọn lọ́ọ̀yà ti lọlé pàápàá àwọn lọ́ọ̀yà gbogbo wọn ti lọlé òtọ́ mo sọ fún yín because mo bá lọ́ọ̀yà ẹ sọ̀rọ̀ ó lè sọ pé yes wọ́n máa tọ́jú ẹ̀ kó wà níbi kan for some time bó ṣe ṣe nìyẹn n ò ní sọ fún yín pé òkè náà wọ́n máa fi lẹ́fún kẹ́gbẹ́ lọ sí Nàìjíríà wọ́n ẹ̀ gbọ́dọ̀ Nàìjíríà ẹ̀yìn ò káwọn yìí ẹ̀ lè sọ pé Igboho ṣá ẹ̀ tún gbára gbà ẹ̀yìn tó lọ sọ fún àwọn ènìyàn wípé kó á mú báwo lè ṣe wá tí ẹ ní àánú báyìí ẹ ní ìkà ẹ jẹ́ mú mi lórí ọ̀rọ̀ yìí nítorí pé ọ̀rọ̀ yìí ó tó pé kéèyàn mú mi lé lórí ọ̀rọ̀ yìí tó pé kéèyàn mú mi lé lórí Ọlọ́run gbogbo nǹkan tó lè jẹ́ pé ẹ máa ṣe tó máa jẹ́ tó dára kí ló dé ẹ kì í ṣe tó lè gbé búburú lẹ máa ń ṣe èèyàn tèmi ní diaspora ẹ máa ṣíà ẹ mo ní kẹ́ máa ṣíà ẹ kẹ́dẹ̀ máa lọ́ọ̀bù ẹ òótọ́ ni mo sọ fún yín ẹ máa ṣíà ẹ ẹ tún máa lọ sí kíní YouTube channel mi ẹ lọ sí YouTube channel kẹ́ lọ subscribe ń bẹ̀ Ọ̀nà Àrà TV ẹ lọ síbẹ̀ kẹ́ lọ subscribe òótọ́ ni mo sọ fún yín ẹ lọ síbẹ̀ kẹ́ lọ subscribe ẹ máa gbọ́ máa drop fíìmù lóríṣiríṣi ohun kan lóríṣiríṣi ẹ máa gbọ́ àṣírí lóríṣiríṣi ẹ máa gbọ́ ń bẹ̀ but mo sọ fún yín o gbogbo ẹ̀ tẹ́ ẹ sẹ́ẹ̀tì ìyá yìí fún ọmọ Nàìjíríà mi wà ní ìlú tó lè jẹ́ pé ó ń ṣọmọ dọ̀ ìyàwó níyàwó wà níbo mi tó ń ṣọmọ dọ̀ ọkọ lọ́kọ pàpà kò ní rí ìyàwó ẹ̀ kò ní rí sójú kò ní rí àwọn ẹbí ẹ̀ kò ní rí sójú ìyà ló jẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ kéékèèké tó kàwé tán wọn ò rí iṣẹ́ ó ń ṣe aṣẹ́wó ni ọmọ mi pàpà tó jẹ́ ọkùnrin tó parí iṣẹ́ báyìí ó ń gun mọ́tòsáìkù nítorí pé kò rí iṣẹ́ ṣe ẹ̀ tẹ́ sẹ́ẹ̀tì ìyá ìfọ́ àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ onísinmi ẹni ò ní nísinmi o bẹ́tà mo gbọ́ pé èèyàn kan sọ fún mi pé bóyá pé wọ́n máa rán èèyàn àbí wọ́n máa ṣe kinní kan àbí wọ́n máa bẹ́ẹ̀ gbà ẹ̀ ní kúre bẹ́ẹ̀ bá kúre ẹ̀ ní sunre èmi sọ bẹ́ẹ̀ fún yín kọ̀nfàmù ni bí ẹ bá tíráyè ẹ lè tíráyè lómi o bọ́tí ẹ bá tíráyè mi kọ̀nfàmù ni ẹ máa kúkú òjijì ni Ọlọ́run ẹ máa kúkú òjijì gbogbo pátá gbogbo ẹ̀ tẹ́ jẹ́ tọ́rọ́rìsì ẹ̀ múra yín ní Nàìjíríà you know yourself ẹ mọ ibi tó ń sùn náà ibi táwọn tọ́rọ́rìsì wà ẹ mọ̀ náà ẹ mọ ibi táwọn tọ́rọ́rìsì wà ṣé ẹ lè sọ pé ọmọ ibi tí tọ́rọ́rìsì wà ni ó mọ wọn ta ló ń gbé ìbọn lọ fún àwọn Boko Haram ta ló ń gbé ìbọn lọ fún wọn ta ló ń fún wọn lóúnjẹ èèyàn kan ló sà lọ fún wọn lóúnjẹ náà ìtàbọn tó ń lò mọ̀ pé èèyàn kan lọ kó lọ fún wọn wò kò kà á ra gbá fún gbogbo yín pátápátá gbogbo yín tẹ́ ẹ lé nípa ẹ̀mí Sunday Igboho ẹ̀ ní kúre kà á kúrù fún yín èmi mo sọ bẹ́ẹ̀ kọnfàmù ni kà á kúrù fún yín ẹ ní sùn dáadáa bẹ́ẹ̀ bá sùn pápá làkàlà lẹ máa lá
èmi mo sọ bẹ́ẹ̀ confam ni o confam ni Ọlọ́run èyàn tèmi ní diaspora ẹ máa share jẹ́ kí n yí post àwọn rabi yìí àwọn ìka èèyàn inú mi dùn pàápàá pé mo jẹ́ ọmọ ó jẹ́ sọ fún yín gbogbo ìtẹ̀ wà lórí platform kìíní ojú àwọn máwòrán tẹ́ ẹ wò mí yìí bẹ́ẹ̀ bá fẹ́ ilẹ̀ àwọn ọ̀nà ilẹ̀ fún ní Kútọ̀nù ẹ rọra lẹ̀ sí Kútọ̀nù ẹ fi ìlú wọn lẹ̀ fún ọ o Ìgbòho ti jẹ́ kí Kútọ̀nù pàápàá kó ní lọ síwájú Kútọ̀nù akéré lóòótọ́ èèyàn kan bá mi sọ̀rọ̀ tó sọ pé Kútọ̀nù tó Lagos State Kútọ̀nù tó Lagos State bọ̀ tó wà bẹ́ẹ̀ báyìí is a very good something going there but Kútọ̀nù n ò tóbi o but nǹkan tó dá jáde ń bẹ̀ níbo jẹ̀dẹ̀ síbẹ̀ ni ọlọ́pàá máa lẹ́yìn jáde nítorí pé n ò trọ́ sí yín kẹ́ẹ̀débẹ̀ kẹ́ lọ pa ọmọ lọ́mọ dànù ta ló wà láàrin we don't know them àwọn ọmọ wọn kẹ́ lọ síbẹ̀ kó lọ pa ọmọ lọ́mọ kẹ́ lọ pa dànù àmọ́ tó bá wà lọ́wọ́ àwọn tó wà lọ́wọ́ wọ̀nyí wọ́n save bàjẹ́ ó save ṣùgbọ́n ó save o gbóhóṣà wo o ti borí ọ̀tá ẹ lórúkọ Jésù o ti borí wọn n ò lè borí yín o ti borí wọn gbogbo ẹ tẹ́ ẹ dúró tẹ́ ń wá ẹlẹ́yà Sunday Igboho ẹlẹ́yà ara ilẹ̀ ń wá ẹni tó jà fún yín ó jà fún ọ̀tọ̀ ẹ̀ mo rántí tó lọ sí ọ̀dọ̀ báwo ló gbórúkọ ọkùnrin ní gangan ó lọ síbẹ̀ ó lọ sọ fún pé tó bá jẹ́ pé ẹ̀fẹ́ wà ń bí tí ò jẹ́ pé àwọn èèyàn alẹ́ máa pa ẹ kò lórí ilẹ̀ wọn ṣé mo rò pé nǹkan tó sọ fún yìnyẹn tí ó gbé ìbọn wá bẹ́ẹ̀ ni ó débẹ̀ bẹ̀rẹ̀ sí yìnbọn ó débẹ̀ bẹ̀rẹ̀ sí yìnbọn nítorí wípé àwọn tó lè jẹ́ pé ó rán yín níṣẹ́ ìka ènìyàn ni olórí burúkú ènìyàn ni olórí má jàǹfààní ni ẹni tó lè jẹ́ pé tán bá rí pàápàá báyìí kíyàn padà kó lọ sùn kó tún lálàá míì àjírí náà ń pè wọ́n àjírí alábùkù ènìyàn máa dẹ̀ ka alábùkù yẹn máa kà ní tó lè jẹ́ pé wo jẹ́ sọ fún yín bí bá ń bọ̀ ẹjọ́ jẹ́ sọ fún yín o tó bá àwọn yẹn lọ gbé ẹsẹ̀ sí yín kẹ́ lọ gbé sí Nàìjíríà kọ̀ọ̀kan mi ò bọ̀ Nàìjíríà mi ò ṣe ọmọ Nàìjíríà mi rẹ̀ débẹ̀ mi ò ní pálí mi ò lè fẹ́ kankan látọ̀dọ̀ yín tó ẹgbẹ́ nǹkan tí màá gbà lọ́dọ̀ Nàìjíríà ni wàláì mi ò nídìí ẹ̀ mo kọ́lé síbẹ̀ mo fi ilẹ̀ nítorí pé ẹ̀ ní àánú èèyàn burúkú nìyí gbogbo ẹ̀rọ àwọn Yorùbá bó ṣe ń jà nítorí Sunday Igboho gbogbo ìtẹ́ jà nítorí Sunday Igboho tó sọ pé kọ́ máa fi ilé ọ̀tá lọ́wọ́ ilé àtọ̀nà yín máa dára ẹ máa rí ṣe o gbogbo ìyá tẹ́ ẹ sùn tí ẹ lè sùn rárá tí ẹ dúró pé ẹ fẹ́ gbọ́ báwo ni ọ̀rọ̀ ẹ ń ṣe lọ wo etí kì í gbọ́ búburú dáadáa ló máa ń gbọ́ dáadáa náà ẹ ti gbọ́ Sunday Igboho wà alright ọmọlọ́mọ ó wà alright kò sí ohun tó máa ṣe ọ̀tá ò lè mú àjẹ́ ò lè mú àmọ́ ẹni tó bá sọ pé èyí ló máa mú ọ̀la ló máa mú o òótọ́ ni mo sọ fún yín gbogbo ẹnikẹ́ni tó du ẹ̀mí Sunday Igboho ikú òjijì ló máa bá wọn àìsàn àmọ̀dí ló máa bá wọn ìgbóná ló máa bá wọn àìríjẹ máa bá wọn àìrílò ló máa bá wọn àìnífọ̀kànbalẹ̀ máa bá wọn ikú òjijì ló máa dé bá wọn àìsàn àmọ̀dí máa dé bá wọn ìgbóná òjijì oló máa dé bá wọn ẹ gbọ́ ìwọ ò wá dúró wípé bọ́yá pé kìnnì kan Tinubu mo ní surprise fún ẹ I have a surprise for you I told you trust me God will make me I have a surprise for you ó ní tó bá sọ pé tí wọ́n bá sọ pé èèyàn dé Nàìjíríà ó di Nàìjíríà mú ni àbí kí ni mo wá Nàìjíríà ilẹ̀ mo níbẹ̀ àbí mo nílé bẹ̀ tí mo bọ̀ á mú kí ni mo níbẹ̀ láti wá mú mi ò ní kankan bẹ̀ láti bọ̀ láti wá mú now no I don't need anything from Nigeria I don't need nothing anything tí mo lè fẹ́ ó wà ní Kútọ̀nù rí gbogbo ọmọ Nàìjíríà tẹ̀lé sí Kútọ̀nù ń sìn gbogbo ọmọ Nàìjíríà tẹ̀lé sí ẹ̀lé citizen ìlú yìí ẹ̀lé sí Kútọ̀nù dẹ̀ máa gbà wọn òótọ́ ni mo sọ fún yín Kútọ̀nù òwòlì Kútọ̀nù máa gbà wọn wọ́n máa fún ọ ní àyè bẹ́ẹ̀ wọ́n máa sinmi because àwọn míì wà nínú wọn tó lè jẹ́ pé ìyàwó àtọmọ wọn ìrònú náà ń wà. Oh my God, that's a wicked country. Mo máa gbọ́ táwọn yẹn máa sọ pé location àbí bá rẹ̀ pé I don't know location 419 ẹ̀rì pọ́
tó lè pe Kútọ̀nù ní location 419 ẹ lè gbọ́rú ẹ̀ ní Kútọ̀nù ṣe ẹ̀rù pé president Dàtálọ̀n ó dàbí irú ẹ̀yìn báyìí ni ẹ wá ránṣẹ́ sí pé ẹ fi kiri ránṣẹ́ ẹ kọ̀wé ránṣẹ́ pé kẹ́ fi ránṣẹ́ máa fi ránṣẹ́ wá jẹ́ màálù tí ẹ̀ ń sìn àbí ó jẹ́ adìẹ tẹ́ ẹ fẹ́ gbé lọ pa àbí kílò kan tí bí ó dà pé ìwọ Buhari ìpapàbà ẹ nínú ọ̀rọ̀ ẹlẹ́nu gúngùn bí ẹnu màálù yìí ẹlẹ́nu bí nǹkan tí a máa fi gbé àgbàdo ní àjàṣẹ nígà tó ń bá sọ báyìí wọ́n máa sọ pé kìnnì kan ó jẹ́ president òṣìwò ló jẹ́ ó jẹ́ president tó ń pa ọmọ ìlú yín tí ẹ lè sọ̀rọ̀ ó ń dúnbú wọn ò lè sọ̀rọ̀ ó ń kó orí èèyàn tó ń ṣe lóríṣiríṣi ẹ lè sọ̀rọ̀ ó lè sọ pé ó jẹ́ president lórí wọn kàára gbà fún ẹ Ọlọ́run kàára gbà fún ẹ àìsàn ló máa pa ẹ́ dànù ó ní sóríire Ọlọ́run rẹ mọ sọ bẹ́ẹ̀ fún ẹ confam ni o èpè tí mo ń ṣe fún ẹ yìí wà láì ó máa mọ ìṣá ni ẹni tó bá sọ pé èpè tí mo ń ṣe fún gbogbo ẹ tẹ́ ìdààmú ọmọ Nàìjíríà ẹni tó sọ pé èpè tí mo ṣe pé èpè yẹn ò da Ọlọ́run ìwọ náà pa máa kó ìmọ̀ wọn òótọ́ ni mo sọ máa kó ìmọ̀ wọn máa bú ṣíti gbogbo ipá pátá à ń sọ báyìí Tinubu wa ó wá tó pé ẹ máa orúkọ ojú ẹ gbẹjẹgbẹjẹ gíláàsì ojú gòdògòdò bí ojú bí màálù ẹ wá rányàn citizen ìlú yín ẹran pé kán lọ pa àbí kán lọ mú ẹ̀kan ṣe kinní kan fún ẹ̀kan ṣe gbá kan fún kí ló fẹ́ gbà lórí ẹ̀ kí lè fẹ́ gbà lórí ẹ̀ ó ní kankan láti gbà lórí ẹ̀ náà Sunday Igboho kò gbé bọ́rí tó fi ń pààyàn kò gbé àdá kò ní ìkùmọ̀ tó fi ń lùyàn tó ń pa káàkiri Sunday Igboho protect please protect fún ọmọ ìlú ẹ̀ ni ẹ wicked ẹ fẹ́ torí ẹ fẹ́ lọ pa Prophet Akintoye God bless you Prophet Akintoye God bless you o Ọlọ́run afọlẹ́mì gúngùn ìjà tó ń jà yìí ní orúkọ Jésù o ní kú sí di ìjà yìí ní àṣẹ Ọlọ́run wàhálà tó ń ṣe o máa jẹnu ẹ̀ bí ògo bá jẹ́ tọ Ọlọ́run ẹ jẹnu ìyà tó ń jẹ yìí o máa jẹnu ẹ̀ ọmọ ẹ máa jẹnu ẹ̀ ọmọ ẹ máa jẹnu ẹ̀ Prophet Akintoye bó ṣe ń sọ̀rọ̀ gẹ́lẹ́ ni mo bá kì í ṣe pé ọ̀rọ̀ bí owó kọ́ nobody need I don't need anything from you people mi ò fẹ́ kankan látọ̀dọ̀ yín mo kò fẹ́ ìlọsíwájú bó ṣe ìlú yẹn máa dáa bó ṣe ìlú yẹn máa tòrò òun ni ìjà tí mo jà fún yín mi ò ṣe ọmọ Nàìjíríà now I'm from another country let your country itself stand up and they start a fight kí ìlú yìí kó dìde kó bẹ̀rẹ̀ sí jà fún àwọn citizen ẹ̀ òun ni Igboho ń ṣe ti tẹ́ fẹ́ padànù àwọn oníkà wọ̀nyí ẹ̀kọ́ sáfẹ́ wéṣì láìfọ ẹ̀ fẹ́ padànù ẹ̀ fẹ́ sọ ní jálajàla ẹ̀ fẹ́ bayé ẹ̀ jẹ́ ẹ̀ fẹ́ jẹ́ kí àwọn ọmọ ẹ̀ kó gbádùn ẹ̀ fẹ́ jẹ́ kí àwọn ìyàwó ẹ̀ kó gbádùn ẹ̀ jẹ́ kí àwọn ẹbí ẹ̀ kó gbádùn ẹ̀ kàn jẹ́ bí kàṣà nígboro káàdùrà gbá fún gbogbo yín ìyá yìí tẹ́ ẹ gbélẹ̀ ọmọ ẹ̀ máa jẹnu ẹ̀ òótọ́ ni tí ẹ bá jáwọ́ kúrò nú ẹ̀ wàláhì àìsàn gbogbo ẹ̀ máa fi lò gbà bí ẹ bá jáwọ́ kúrò nú ẹ̀ ikú òjijì lẹ máa fi lò gbà yín bí ẹ bá jáwọ́ kúrò nú ẹ̀ wo ìgbóná ni Ọlọ́run confam ni mo sọ fún yín confam Sunday Igboho wà ókè o ẹjọ́ gbogbo pátápátá tẹ̀ wá Nàìjíríà tẹ́ ń ronú wípé bóyá Sunday Igboho bóyá kí ló máa ṣẹlẹ̀ kíní kan bóyá àfẹ́fínàṣẹ́ Nàìjíríà mo fi sí lọ́kàn wípé kó lọ Nàìjíríà o ẹ jẹ́ mo bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kó lọ Nàìjíríà òótọ́ ni mo sọ fún yín kò ní lọ Nàìjíríà bẹ́ẹ̀ bá dúró sí ọ̀nà ẹ lọ gbé machine gun tó pọ̀ kó gbé dúró sí títì kó rò pé Sunday Igboho máa gbàbẹ̀ àbí ó máa wọnú plane lọ sí Nàìjíríà bó bá wọ̀ ní plane ìlú mi ló ń lọ kò dé sí Nàìjíríà mọ́ a máa fún Sunday Igboho a máa fún ní Kútọ̀nù citizen a nídìí ẹ̀ ní Kútọ̀nù akínkanjú èèyàn ni a nídìí ẹ̀ ní Kútọ̀nù àfẹ́ àwọn lọ tẹ̀lú ti yín àfẹ́ wọn rárá ẹ ṣe president ìlú yìí president ọ̀tẹ̀tẹ̀ ń ṣe president kókó búrẹ́dì àwọn ọmọ oúnjẹ Jamaica náà pèrè kókó búrẹ́dì ẹ lọ ṣe president kókó búrẹ́dì tẹ̀ ń ṣe tí ẹ jẹ́ kí ọmọ ọlọ́mọ kó gbádùn ẹ lọ ṣe president kókó búrẹ́dì ẹ fi wọ́n lẹ̀ ẹ fi Sunday Igboho lẹ̀ ẹ mú kó ní mind ẹ mú kó lọ́kàn pátápátá wípé bí ọmọ kan tẹ̀ jù sí Nàìjíríà tó jẹ́ Sunday Igboho is not be Nigeria no more forget about that
tó bá kò ní wá sí ìlú yẹn gbogbo nǹkan tó ní síbẹ̀ a máa wá ọ̀nà ìtẹ́ àmà lè mú kúrò àmúkúrò ìtẹ́ àbá lè mú kúrò àfúnyín àmọ́ ẹ máa jìyà ẹ Ọlọ́run confirm ni ẹ máa jìyà ẹ ṣáà ni nítorí pé ẹlẹ́ṣẹ̀ ò lè lọ láì jìyà báwo ni ẹlẹ́ṣẹ̀ máa lọ láì jìyà ẹlẹ́ṣẹ̀ ò lè lọ láì jìyà wo ẹ̀yin tèmi ní diaspora ẹ jọ̀ọ́ ẹ lè pè wọlé o ẹ lè pè wọlé 240-838-1116 ẹ lè pè wọlé kó jẹ́ wà l'Amẹ́ríkà ni àbí ẹni ìlú tó bá wà o lè pè lórí WhatsApp kó dá sí ọ̀rọ̀ tá à ń sọ yìí tó bá gbé tó dá ló fẹ́ sọ ẹ pè mí ẹ pè kó dá sí ọ̀rọ̀ yìí kí gbogbo àgbáyé kó mọ̀ ìyà tó ń jẹ àwọn ọmọ Nàìjíríà kí gbogbo àgbáyé kó mọ̀ ìyà tó ń jẹ Nàìjíríà. Hello. Yes. Bonsoir. Oui, ça va, mon frère. L'autre. Amen, amen, amen. 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 Kìkì rẹ̀ tún máa kàn sí ni. Kìkì ẹ̀ máa kàn sí ni. Bẹ́ẹ̀ni, ó lè ṣiṣẹ́ ní àmọ́ máa ń gbàdúrà kan fún àwọn èèyàn. Ọ̀tá tó máa lé wa kan ire ayọ̀ wa, Ọlọ́run má jẹ́ kó dẹ̀ lẹ́yìn wa. Tó bá ti kan ire ayọ̀ wa tán kó padà lẹ́yìn wa. Ní orúkọ Jésù, ọ̀tá yẹn ti lé kan ire ayọ̀ ẹ̀, ó dẹ̀ ti padà lẹ́yìn ẹ̀. Yá, ó ti kan rè. Ní àṣẹ Ọlọ́run gbogbo àgbáyé ti mọ̀. Ẹ lọ sí Facebook, ẹ lọ diaspora kó lọ wo orúkọ ẹ̀ kó wo. Àwọn míì sọ pé kò kàwé. Àìkàwé ẹ̀ pàápàá jẹ́ kí kìkì ẹ̀ kó kàn ká dẹ́bẹ̀ pẹ̀lú gbogbo àwọn tó kàwé ká dẹ́bẹ̀ wọn. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọba Kútọ̀nù mo dúpẹ́ lọ́wọ́ wọn o àwọn ọba Kútọ̀nù mo dúpẹ́ lọ́wọ́ wọn gan o. Bẹ́ẹ̀ mo dẹ̀ tún gbọ́ pé Gani Adam ó rán yàn wípé kán ṣe meeting àwọn ọba míì tún dìde bẹ́ẹ̀ pàápàá wípé kán jọ torí ti Ọlọ́run pé kán dìde fún Sunday Igboho everybody tó bá lọ sí online Sunday Igboho ni èyàn ò lè rí kìkì jù bẹ́ẹ̀ lọ bàbá. Ó ti lékan eré Ọlọ́run o kí ló ń sọ yìí. Ó ti di kìíní ó ti di star ni ó dáa a tún sọ̀rọ̀ thank you God bless you. Yeah. Hello. Àmín lórúkọ Jésù àmín àmín àmín. Mo ti fẹ́ sọ̀rọ̀ kan ni bàbá mi. Ok. Èmi àti ìyàwó mi. Bẹ́ẹ̀ni. Èmi àti ìyàwó mi. A fẹ́ wá sí Nàìjíríà. Ok. So ìyàwó mi wọ́n máa ń wo program ilé nǹkan. Bẹ́ẹ̀ni. So ọmọ ìdíròkò ni ìyàwó mi. Ok. Mo fẹ́ súnmọ́ bẹ́ẹ̀ yẹn náà. So wá sọ fún pé ọkọ mi máa ká gbé Nàìjíríà jẹ́ ká lọ gbé Kútọ̀nù. Mo ní kí ni Kútọ̀nù ìlú wo ni ìbọn. Ẹ má gbọ́ ojú òní tì ìgbà tó wà àrẹ sí Sunday Igboho. Wá ní sórí pé ìlú tó ní law ni ìlú tó respect humanity ni ìlú tó respect èèyàn tọ́lọ́run dá ni bàbá mi ẹ jọ tèmi àti àwọn máa ti fi Cape Town lẹ́ẹ̀ tábà ti hustle tán ẹ fẹ́ settle down kíkó tó ń lọ máa settle down sí àní settle sí ìlú àwọn olóṣì. Máa bọ̀ ẹ máa bọ̀ àwọn àfáàbí olóṣì. ẹ máa bọ̀ bẹ́ẹ̀ máa bọ̀ kó jẹ́ pé Kútọ̀nù lè ń bọ̀ ẹ máa bọ̀. Àwọn vampire ló ń gbé ní Nàìjíríà àwọn olórí burúkú ní gbogbo wọn àti pásítọ̀ àti wòlíì àti làdínì àti àfà àti wòlíì àti olóṣì ní gbogbo wọn. A máa ṣètò sí a máa já dúró ń bẹ a máa di citizen sí Kútọ̀nù. Lórúkọ Jésù ẹ máa bọ̀ àyè wà fún yín. Láti ẹgbẹ́ kí wọ́n tún sọ kọ̀ọ̀kan fún yín ẹjẹ́ sọ kọ̀ọ̀kan fún yín. Ok. Gbogbo àwọn pastors nínú Nàìjíríà Bẹ́ẹ̀ni. àtàwọn àfà
ó máa fún un. bàbá ni gbogbo àbàbá làwọn yẹn. mo ti rí ọ̀rọ̀ ẹ̀ mo ti gbọ́ ọ̀rọ̀ ẹ̀ sẹ́ mo ti wo gbogbo ẹ̀. lè mọ́mù lọrin ó dàgbé lè mọ́mù lọrin ọmọ wọ fìlà bá máa ẹ ló kú bá ọjà wa wọn. onílàkàyè. àwọn afá nílẹ̀ Yorùbá ẹ̀sà nínú gbogbo àwọn afá ilẹ̀ Yorùbá máa yẹ ti bá wo program ẹ̀ báyìí lákàyè ẹ ti pọ̀ jù. wá dùn mí pé Ìlọrin ló ti wá ó dùn mí pé Ìlọrin ni máa ẹ ti wá because àwọn Ìlọrin oníjàmbá ni wọ́n èyí tó pè rẹ̀ ní Mùdúrù òun sọ pé Ìlọrin bíámì dúrú mọ́ríkàs ló ń pè mọ́ọ̀dúrú ló ń pè ó ní ilẹ̀ Ìlọrin pé ilẹ̀ àwọn Fúlàní ni very useless man I've ever seen in my life ìyẹn kó máa kí àgbàlagbà bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá kó máa fọwọ́ sí ju ilé bàbá ẹ̀ imagine ọmọ Yorùbá tàbí ilẹ̀ Yorùbá. Ọlọ́run á ṣe yanu. ilẹ̀ àwọn Fúlàní ni imagine that. Ọlọ́run á ṣe yanu. àwọn ọmọ àlè pọ̀ gan ilẹ̀ Yorùbá ọmọ àlè ló pọ̀ jù ń bẹ̀. Ọlọ́run á ṣe yanu. Ọlọ́run á ṣe yanu ẹ ṣe ẹ ṣe God bless you. Kò sí wàhálà. Ok. Kò sí wàhálà. A tún sọ̀rọ̀ God bless you. Hello. 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 Yes sir. Bàbá ọ̀nà àrà. Òun ni o. Ọ̀nà àrà lọ́lọ́run wá. Ṣíṣẹ́ rẹ̀ láàyè. Àrèpàṣẹ rẹ̀ lórúkọ. Bẹ́ẹ̀ni. Ogun ìpìlẹ̀ ṣe. Ọ̀gá. Ọ̀gá. Bàbá ọ̀nà àrà Jésù ti jọba. Lágbọ́rọ̀ Ọlọ́run. Lágbọ́rọ̀ Ọlọ́run. Ó ti gbàjọba lọ́wọ́ wọn. Ó ti gbà á Sunday Igboho ó ti di star ẹni tí inú bá bí kó pokùnso. ẹgbọ́n ó ní Ọlọ́run ọ̀nà àrà. ẹgbọ́n rí yìí. Mo gbọ́. Ọlọ́run ọ̀nà àrà. Ọlọ́run ọ̀nà àrà o. Ọlọ́run ọ̀nà àrà. Bàbá ayé mi dára rere. Ó ti fi ayé Sunday Igboho dára rere bàbá. Lágbọ́rọ̀ Ọlọ́run. Ọlọ́run ti gbọ́ àdúrà gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe Ọlọ́run rán yín ní Ọlọ́run ló rán yín. Bẹ́ẹ̀ni. Ọlọ́run tẹ̀yìn pẹ̀lú kí lẹ fẹ́ mú ní Nàìjíríà. Ọ̀gbẹ̀dọ̀ Ọlọ́run gbé yín dìde bó ṣe ń gbé àwọn èèyàn dìde. Ní àṣẹ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni Ọlọ́run sì ṣe yẹ. Àmín àmín. So ẹ máa gbàlejò ní Kútọ́nù o. Lágbọ́rọ̀ Ọlọ́run à ń retí yín máa bọ̀. Kútọ́nù máa gbàlejò. Láṣẹ Ọlọ́run. So a tún sọ̀rọ̀ God bless you. Hello. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ o. Ẹ sà. Ẹjọ́ ṣe lórí ètò láwà sà. Lágbọ́rọ̀ Ọlọ́run. Ẹ wo inú mi ti àkọ́kọ́ dùn púpọ̀ lálẹ́ yìí gbogbo ìgbà tí bá ń wò yìí tẹ́ ń ṣètò. Bẹ́ẹ̀ni. Inú mi ń dùn nítorí pé èèyàn tí kò tún ṣe pé Nàìjíríà ló wà lóòótọ́ Yorùbá ní. Mi ò ṣe Yorùbá o mi ò kílè mú ẹ o ẹ dá padà náà mi ò ṣe Yorùbá. Fine. Èèyàn tó jẹ́ pé kò ṣe Yorùbá tó jẹ́ pé kọ́ńtírì míì ló tún wà. Bẹ́ẹ̀ni. Put interest nígbà tí yàn jẹ́ ọmọ ìyá ọmọ bàbá ẹ̀. Bẹ́ẹ̀ni. Because láti pàṣẹ mo ti ń wò yìí tẹ́ bá ń drive tẹ́ bá wà lórí ètò. Drive ni bóyá wà lórí ètò ni ẹ̀ ń sọ̀rọ̀ nígbà tó yẹ pé àtẹ̀yìn àti Sunday Igboho Adéyẹmọ tá à ń sọ nígbà tẹ́ ẹjọ́ ọmọ ìyá ọmọ bàbá ni. Ìtọ́lọ́wọ́n bá fẹ́ ká máa ṣe nínú ìrìn àjò ayé òun nìyẹn pé tẹnikẹ́ni bá níṣòro ẹni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́. Bẹ́ẹ̀ni. Bíbélì ní òun náà ní ẹnì kejì rẹ. Tọ́jú rẹ̀. Bẹ́ẹ̀ni. Nàìjíríà ọ̀rọ̀ Nàìjíríà ẹ má jẹ́ ká parọ́ fúnra wa kò sí ìjọba. Olúwa ṣe yanu. A ní ìjọba tí kọ́ńtírì tá a wà yìí. Ọlọ́run á ṣe yanu. Bó ṣe mọ̀ ń ṣe program pàápàá ẹlòmíì bú mi náà. Ẹlòmíì bú mi. Àìmọye kọ́mẹ̀ntì tí mo máa ń rí àwọn táyé wọn ti bàjẹ́ nìyẹn tí wọn ò fẹ́ lọ sí wa. Ṣé ẹni tó bá ẹ̀sà ní Lagos State election local government election. Mo bọ̀ ẹ kó dán fún mi ó dà pé èèyàn kan pè mí láti France ẹ jẹ́ kí n pé kọ́ọ̀lù ẹ̀ náà màá pè é padà sí ẹ kó dán. Hello. Hello. Yeah. Bonsoir, monsieur.
Oui, bonsoir, mon tata. Oui, je m'appelle, j'appelle de Dublin, je suis à Dublin. Oh, tu es à Dublin? Oui, c'est tout juste pour vous dire merci beaucoup. Mon collègue qui tout parle au Eshe, thank you. No problem. Béni. Je suis béninoise, mais je suis ici à Dublin. Tu es béninois? Oui, je suis béninoise. Je suis béninoise. Oui, béninoise. Bénéfice mon ami. Béninois fité ton. Fité. Cotonou, Dakpatakwe. Ah, ok, à papa. Ok, le PK19. Oui, je suis chez la famille de Badaou. Madaou, je connais. Oui. Eshe, God bless you. Eshe, thank you. Je vais vous appeler sur le WhatsApp. Ok. Hello. Hein? Oh, God, you. Osra, Osra. Mo sọ fún pé kẹ́ ra bàtà tó dá ránṣẹ́ sí mi. Ìtẹ̀lẹ̀ tó gbà yìí. Amen. Lóòótọ́ àánú la a ti bá àánú lórí ẹ̀ náà a ti jẹ́ lórí ọ̀tá ẹ má wọrí. A ti jẹ́ lórí wọn ìyẹn ò ṣe wàhálà. No problem, enjoy yourself. Àmín. Okay. Ó dàbọ̀. Bye bye. Hello. Ẹ káalẹ́ o. Yes, sir. Akwana, sir. Ó ga. Bolenko, sir. Wá a dúpẹ́ fún Ọlọ́run. Ọ̀rọ̀ ìmọ̀ tún wà. Mo ní. Kò lè sún wa. Irọ́ mo ń bọ́ ìjọ mi ò lè mo ń bọ́ ọ̀dọ̀ ẹ̀ hold on. Hello. Ó ga jù. Tí ààyè bá wà fún ẹ tó bá fẹ́ pè ó ti free báyìí o. Hello. Bonsoir. Ìjàwé mi nǹkan kò ẹ mi kankan lọ́gò. Ok. Ndòkó mi tó sìn. Níṣẹ́. Merci beaucoup. Ẹ ṣeun, ẹ kú àdúrótì. Olúwa ni. Ọlọ́run dúró ti gbogbo wa. Amen. In Jesus' name. Ọlọ́run ní fìyàn kálẹ̀ nínú wa. Àmín lórúkọ Jésù. Ọmọ Àjàṣẹ́ ni mí láti France mo ti ń pè. Mo ti ní nọ́mbà France. Okay. Àwọn èèyàn tèmi ní diaspora. Àbáwọn po. Ọ̀gá mo sọ fún yín ẹ ṣe bí ń gbọ́ ọmọ ìyá mi ní Sunday Igboho. He's a very good, he get a good heart. Ó ní ọkàn tó dáa. Ó ní ọkàn tó dáa. Ó plan fún ọmọlú ẹ̀. Ìhun tẹ́ kọ́kọ́ fẹ́ bá mi ṣe náà. Ẹ bá mi kí àwọn ọmọ ìyá wa tí wọ́n wà ní Àjàṣẹ́. Ẹ gbọ́ o, ẹ̀yin tẹ́ wà lájàṣẹ́ ẹ gbọ́ o, láti France ló ti ń gbé. Ó ní kí n kí yín o. Orúkọ èèyàn mẹ́ta fún yín bóyá tán bá wà lórí ètò kan máa gbọ́. Okay. Ramanu Philos. Okay, ó ń gbọ́ yín bẹ́ẹ̀ yẹn. Ramon Philos, àbúrò wọn obìnrin òun ló wà nínú fọ́tò pẹ̀lú ìyàwó Sunday náà ní àárọ̀ yìí ní court. Mo rí. Kàfílà ní jẹ́. Kàfílà, yes, mo mọ̀ Kàfílà. Wọ́n dúró tì wọ́n. Wọ́n ṣe. Ọlọ́run á dẹ̀ dúró tì wọ́n jù bẹ́ẹ̀ lọ. Sunday kò ṣèyàn bẹ́ẹ̀ fáwọn náà. Sunday ó ní ẹ̀rànfẹ́ lára. Wọ́n àbórí
ilé jẹ kámbó nílé mu kó àdọjọ ọkọ ẹ̀ka yẹ wọ́n dúró ti Sunday Ọlọ́run dúró ti àwọn náà. Àmín. Kíní èmi náà púpọ̀ tí mo fẹ́ sọ. Ó dà á tún sọ̀rọ̀. Ìjọba Talon. Àwọn náà ti ní àwọn ìjọba tó bàjẹ́ tẹ́lẹ̀ rí. Ọlọ́run wá gbé Talon wá fún wa ni. A ní ìjọba tí ò da rárá tẹ́lẹ̀. Ìlú tiwa náà ò dá báyìí tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni ìlú bí. A ní tẹ́lẹ̀. Àwọn yáyíbó ní àwọn àǹtí mi àtún sọ̀rọ̀. Èyí ṣiṣẹ́. Talon alọ́jẹ̀ràgà président wẹ̀ ayé but the way you organize for say otaga awugamọ àádọ́dù déjì zétó àga kúkúrò gbígbọ́ owó tán iná bí ọgbẹ́ sámìtọ́mẹ́. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyàn máa jìyà ni. Àǹtí mi mo wà lórí ètò tá bá ṣe tán à á sọ̀rọ̀ kó pè mí padà níláyé ètò. Ó ga ìjọ̀gbọ́n ti dé bàbá onílòǹkóso wàhálà ti dé bàbá onílànsákì. Allô mon frère. Alléluia. Níṣẹ́. Ngo mo numéro mi do mi ngo mo numéro lọ. Níṣẹ́. Minamo mi ko mo e ma do e rita dagbe minamo mi ko mo. Imlan o ko de ma so do igbe mi ko fo igbe tan. Imlan èèyàn ní àbáyé fóbò gan mi yírọ ní báyìí program fóbò gan mi yírọ. Hello. Ìjọ̀gbọ́n ti dé bàbá onílòǹkóso wo gbogbo yẹn ti dáràn lórúkọ mi. Gbogbo ipápátá ẹ ti dáràn. Olóhùn lálẹ́ dá olóhùn lálẹ́ dá. Olóhùn lálẹ́ dá olóhùn lálẹ́ dá ẹni tí ẹ gbà kí ọmọ gbowó kó sí mi olóhùn lálẹ́ dá. Mo sọ bẹ́ẹ̀ máa bá ipò hello. Bàbá ọ̀nà àrà. Kò pé méjì ìtókù kántàfì ni. Bàbá ọ̀nà àrà. Mo ní ìtókù kántàfì ni sẹ́. Ẹ wo bí Ọlọ́run ṣe fi orúkọ yín tó fi dá wa láàrin. Ọlọ́run gbọ́nà àrà fi dá wa láàrin. Lórúkọ Jésù àwọn tí ò gbà kí ọmọ gbowó kó sí mi olóhùn lálẹ́ dá. Ọlọ́run máa impose gbogbo wọn máa tú àṣírí wọn orí wọn dàrú. Ẹ̀gbọ́n mi kan lè jẹun láti ìgbà tó ti mú gbòòrò. Ẹ sọ pé kó lọ jẹun Kò lè rìn ilé ẹ̀ ò dá. Mo ní ẹ sọ pé kó lọ jẹun àmọ́ gbogbo wà Nàìjíríà ẹ gbàgbé ẹ kò wà Nàìjíríà ẹ gbàgbé ẹ. Ọjọ́ tí mo introduce program yìí sí program ilé ẹ̀kan báyìí ara balẹ̀ lórúkọ Jésù. Ó ń wò yín live báyìí ojoojúmọ́ àti ẹ̀dí ṣiṣẹ́ ìgbogbo ẹ̀ ló máa ń wò. Mo sọ̀rọ̀ kan mo ní Buhari kò ní gbádùn. Tó bá sunre kò ní kúre. Òun àti Tinubu wọ́n ti lógo lọ́wọ́ mi. Wọ́n ti lógo lọ́wọ́ mi. Fídíò yìí ẹ ṣíà ẹ máa ṣíà ẹ. Kí n tó bẹ̀rẹ̀ sí gbọ́ program yìí lọ jù mo kọ́kọ́ máa ṣíà ní gbogbo group tó bá wà lórí fún mi. Lọ wo Yusuf Ọlátúnjí mi mo ṣíà program yìí jù. Irọ́ ló gbà. Lọ wo Yusuf Ọlátúnjí ṣíà jù. Wo máa gbádùn máa tún pé padà. Ẹ ṣe. Bàbá ẹ̀
Yeah. This Honora Foundation. Hello. Yeah. Hello. Hello. ọ̀nà ara níṣẹ́ rẹ̀ ò bàbá. Ọ̀nà ara níṣẹ́ rẹ̀ ò bàbá. Níṣẹ́ rẹ̀ ò bàbá. Bí o bá tètè lówó, káyé má bú mi. Bí o bá tètè lówó, káyé má bú mi. Òrèlè kóró, ọ̀la ń bọ̀ wá dẹ̀rọ̀. Ó pẹ́ ó bóyá mo sì máa ṣoríire. Ṣẹ́rí gbogbo ẹni tẹ́ ẹ̀ jẹ́ tèmi tẹ̀dẹ̀ ń gbádùn prógrámù mi tẹ̀dẹ̀ ń ṣíà ẹ̀. Lórúkọ Jésù ọjọ́ gbogbo yẹn á dalẹ̀ o. Mo sọ bẹ́ẹ̀, confam nìyẹn. Hallelujah, 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 hallelujah. Ẹ ṣé bàbá, ẹ ṣé. God bless you. Ẹ̀yin tí ẹ gbà kí ọmọ gbogbo sí mi, oró ńlá lẹ̀ dá. 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 Ẹ̀yin tí ẹ gbà kí ọmọ gbogbo sí mi, oró ńlá lẹ̀ dá. Ẹ̀yin tí ẹ gbà kí ọmọ gbogbo sí mi, oró ńlá lẹ̀ dá. Mo gbọ́ yín, my good sister. Yes, sir. Ẹ ṣé, sir. God bless you, sir. Amen. Our hero, sir. Daddy, ẹ jọ̀ọ́ sir, kí ni update báyìí? Torí hypertension ti fẹ́ pa everybody. Ẹ má jẹ́ kí apàtẹ́yọ̀ pa sister mi. Gbogbo ó wà very good. Number one, iṣẹ́ ní n ò fẹ́ gbé fún ọmọ anybody àbí kan sọ pé kó máa lọ bẹ́ẹ̀ wọ́n tún lè pàdé ẹ̀ so wọ́n tọ́jú ẹ̀ náà so mi ò fẹ́ líìkì ibẹ̀ yẹn nísìnyí mi ò fẹ́ líìkì ibẹ̀ yẹn but tó bá ti kú òun lu àgbọ̀ but ẹ ní sùúrù so ibi tá a bá dé nìyẹn but we have a very good hand we have very good hand. Wọ́n ní àwọn gómìnà Nàìjíríà kọ́lẹ́tà wá pé kọ́ńpá wọ́n ní ṣé ó jẹ́ gẹ́gẹ́ bí ẹran ni. Ṣé ní àǹtí o gbogbo yẹn báyìí rumors ni tí gọ́fúnà kan bá kọ lẹ́tà ọmọ ẹ ló máa fi rọ́pò. Lágbára ẹ̀jẹ̀ Jésù. Anybody tó bá kọ lẹ́tà anybody tó kọ lẹ́tà àbí tó lékúlé Ìgbòho wípé kí Ìgbòho kó kú wàláì ọmọ ẹ tó bá sọ lẹ́nu lásán ọmọ ẹ ló fi rọ́pò. Àmì Ọlọ́run. Ní àṣẹ Ọlọ́run bó ṣe rí nìyẹn kí everybody wọn tó bá lòlòkúrò mọ́ kó má rò mọ́ o. Yes, sir. Ó ti ṣe àti mi àtúnsọ̀rọ̀. Thank you, sir. More blessings. Hello. Hello. Ọlọ́run ṣe ń wo ọpẹ́ lọ́pẹ́ rẹ. Ọpẹ́ lọ́pẹ́ rẹ o. Ayé ìbá ṣe yẹ̀yẹ́ mi ọpẹ́ lọ́pẹ́ rẹ. Ẹ ṣé ìyá mi. God bless you. God bless you. God bless you. Mo wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba nílẹ̀ Bẹ̀nẹ̀. Bẹ́ẹ̀ ni o. Ọlọ́run Elédùmarè ọba tó láyé tó lọ́run ó Bẹ́ẹ̀. bá mi lọ́rẹ̀ mi. Àmín lórúkọ Jésù. Ọlọ́run Elédùmarè á bá mi lọ́rẹ̀ mi wọ́n. Àmín, àmín. Ó dìde fún bàbá wa Sunday Igboho. Bẹ́ẹ̀ ni. Àwọn ọba tó ń pè lọ́ba nìyẹn kì í ṣe àwọn ọba Nàìjíríà. Àwọn ọba Nàìjíríà àwọn politics ọba. But o mọ̀ pé mi ò fẹ́ lọ sí dítẹ́lì yẹn. Àwọn ọba tó bá ṣe dáadáa à á sọ̀rọ̀ ẹ̀ tí gbogbo àgbáyé máa gbé ọba dáadáa ni. Ọba tí ò bá dẹ̀ tún ṣe dáadáa ó kó wọn àtọ̀lọ́hun mi ò fẹ́ dá wọn lẹ́jọ́. Àwọn tí n bá rí tó dẹ̀ jẹ́ pé ó ń fún yàn ní problem because ọba tó wà Nàìjíríà pàápàá tí ò bá sọ̀rọ̀. Àwọn tó lékúlé àwọn tó lé Ìgbòho gangan ní àwọn gọ́ọ̀mẹ̀ntì. Bẹ́ẹ̀ni, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá wa Gani Adams. Gani Adams ó try. Ọlọ́run á bá mi lọ́rẹ̀ mi wọn náà. Bẹ́ẹ̀ ni ẹ̀dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ professor ẹ dúpẹ́ lọ́wọ́ professor náà. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá
wọn nìyẹn. Bẹ́ẹ̀ni. Àwọn gangan ló sọ wá jí. Yes. Wọ́n ní gbogbo wa pátá gbogbo àwa ọ̀dọ́. Bẹ́ẹ̀ni. Àwa Yorùbá à ń sùn. Bẹ́ẹ̀ni. A ti sùn lọ bàbá wa Pọ́fẹ́sọ̀ Akíntóyè. Bẹ́ẹ̀ni. Bàbá tó dá nìyẹn, bàbá tó ọjọ́ ẹ máa dalẹ̀ nìyẹn. Wọ́n gbàdúrà láwùjọ Ọlọ́run ọba tó láyé tó lọ́run ọba tẹ́lẹ̀ kárí ayé ọ̀gbàgbà tí ń gbára àdúgbò lọ́wọ́ bí lọ́wọ́ òṣì lọ́wọ́ òfò Ọlọ́run Elédùmarè ọba tẹ́lẹ̀ kárí ayé mo wá gbàdúrà ní wákàtí ọ̀wọ̀ yìí pé kí Ọlọ́run kó bá wa lọ́rẹ̀ mi bàbá wa nígbà tí a bá máa gba Yorùbá nation àníwá bàbá wa tí. Lórúkọ Jésù. Ó dáa ìyá mi bàbá mi àtún sọ̀rọ̀ kí n tó gbé lómi ẹjọ́. Hello. Ẹjọ́ ẹ̀yin tèmi ní diaspora ẹ̀yin tèmi ní diaspora ẹ jáde o. Ẹ jáde. To mouse in comment. Amen. Amen. Mo ti mọ̀. Láti London mo mọ̀ náà. Ẹ pè mí tó bá ṣe tán, God bless you. Yeah. Ẹ gbọ́ bó ṣe àwọn èèyàn ń pè. Àwọn èèyàn tó dẹ̀ jẹ́ pé òun gbẹ Ìgbòho ló ń gbẹ wọ́n. Òun gbẹ Ìgbòho òun ló ń gbẹ wọ́n o. Èlòmíì wà òun gbẹ Ìgbòho òun ló ń gbẹ wọ́n. Ẹ̀dẹ̀ fẹ́ gbé kẹ́ lọ pa á. Gbogbo àwọn èèyàn tó dẹ̀ jẹ́ pé hello. Hello sir. Yes sir. Hello. Mo ń gbọ́ yín sir. Hello sir. Hello, ṣé gbọ́ mi? Yes sir. Mo fi mo ti ẹ̀rọ àṣà mo ń gbọ́ yín sir. Mo ní kí n tiẹ̀ kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ yín gan-an. Ó dà. Ẹ dúró tì wá. Ó dà. Ẹ dẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ àwọn gbogbo ọba aládé pátápátá nílẹ̀ Bẹ̀nẹ̀. Ó ń gbọ́ yín. Ẹgbẹ́ àtàláfíà Ọlọ́run bá fi tọrẹ. Àmín, 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 àmín. Àwọn tán bàbá inú mi dùn nígbà tí mo rí ìdúró àwọn ọba aláyé nílùú Ìtọ́nù. Kò ní bàjẹ́ fún wọn. Àmín, 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 àmín. Ní tí mo wá fẹ́ sọ sà òun ni pé bàbá àfibiṣólóore làwọn lídà wa ní Yorùbá. Bàbá má dẹ̀ impose wọn o, mi ò ní jẹ́ kó gbádùn o. Èpè oníyọ̀rọ̀ máa máa fún wọn. Nígbà tí yàn rí tó bá jẹ́ pé nígbà tí Sunday Igboho dìde tó ń ja ogun yìí fún wa tó ń protest àwọn èèyàn ti tẹ̀lé tó bá jẹ́ pé gbogbo ìgbà yẹn làwọn olórí wa ti jáde ni ọ̀rọ̀ yóò ní rí báyìí ẹnìkan ṣo láàrin èèyàn millions. Ẹ̀rí ni ẹ̀rí ìsìn báyìí ẹ̀rí. láti lè jà fún wa. Bàbá Ọlọ́run adó tiẹ̀ jẹ́ kí n gba ẹlòmíì. Jẹ́ ń gba ẹlòmíì. Ọlọ́run á gbà fún wa ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Hello. Dádì mi. Very much sir. Okay. Mi ì lè parọ́ fún yín mi ò lè sùn láì ṣe pé ẹ sùn. Ẹ̀yin ti àsìkò lè fún wa. Báwa ń gbọ́ ti Sunday Igboho. Ọlọ́run á dúró fẹ́yìn náà lórúkọ Jésù. Àmín, 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 àmín. Ọlọ́run á dúró fẹ́yìn náà lórúkọ Jésù. I really appreciate yín sá o. Ó dáa, ó dáa, ó dáa. Ọmọ yín ló ń sọ̀rọ̀ Tèmítọ́pẹ́. Tèmítọ́pẹ́ pè mí lẹ́yìn ètò, pè mí lẹ́yìn ètò. Bẹ́ẹ̀ni sá, bẹ́ẹ̀ni sá. Hello. Hello. Ẹjọ́ ẹ̀tọ́rítọ́ lọ́rùn ẹni tí àǹfààní bá wà fún láti pè ẹ pè sórí ètò yìí ní àṣẹ Ọlọ́run àǹfààní bá wà fún ẹ pè sórí ètò yìí ẹ̀yin tèmi ní diaspora. Àwa nìyẹn wà ní ká dúpẹ́ fún yín ni o. Ẹ̀yin tèmi ní diaspora. Àwa nìyẹn o. Ẹ̀yin tèmi ní diaspora. Kò ní bàjẹ́ fáwọn ọba Benin o. Ní bàjẹ́ fọ́pọ̀ àdótì o. Ẹ̀yin tèmi ní diaspora. Àwa nìyẹn o, àwa tí yín nìyí o, àwa tí yín. Ẹ̀yin tẹ́ gba tèmi ní diaspora. Àwa nìyẹn o, àwa nìyẹn ṣe o. Ẹni tó bá dààmú gbogbo ibà kò ní kú re. Àmín. Àmín. Ẹni bó bá dààmú gbogbo yín gbogbo ẹ̀ tẹ́ jẹ́ tèmi tẹ́ ń wò mí yìí o
tẹ́ wà ní diaspora tẹ́ ń gbọ́ tèmi ẹni bá dààmú yín wo ni kò ní kú rẹsẹ̀ ìgbẹ́ ọ̀rìn ló máa pa á ìjẹ̀díjẹ̀dí tí ò dópin ló máa pa á ó máa de pampers kó tó kú èmi mo sọ bẹ́ẹ̀ gbà bẹ́ẹ̀ pẹ̀lú àṣẹ ni ẹ̀yin tèmi ní diaspora. àwa nìyẹn o ẹ ṣeun ẹ fún àdó tí wa o. ó dáa. Sunday ọmọ adé ẹ mọ ẹjọ́ o kọ́ bá wa tú sílẹ̀ o ló ní kíákíá o. ìyanu ti ṣẹlẹ̀ ìyanu á ṣẹlẹ̀ láìpẹ́. God bless you. ẹ ṣe àdúpẹ́ ó dàbọ̀ náà. Bye. Ó ga ó gbọ́ bójú àwọn èèyàn ń pè ẹ gbọ́ bójú àwọn èèyàn ń pè inú wọn ò dùn ni inú wọn ò dùn nítorí wípé kí ni ẹ̀sà fẹ́ pa ẹnìkan ṣoṣo tó lè jẹ́ gbogbo ń pẹ́ fẹ̀yìntì tó mọ̀ pé fẹ́ ọmọ àdá fún un lọ́la ẹ fi ṣàfẹ́ pa ẹ lè lípa o ẹ̀yin ká ènìyàn eléyín gàjà gbogbo yín pátá ìkẹlẹ̀ fi sẹ́nu tẹ́ẹ̀fẹ́ tó rẹ̀ láti pa ọmọ lọ́mọ yẹn á dúró káyì ike tẹ́ẹ̀ fi sẹ́nu báyìí ó máa bọ́ sí ní ọ̀nà òfun tó máa pa yín dànù mo ń gbọ́ ti yín o. dáàdì ẹ̀ka lẹ́sà. ẹ̀ka alẹ́ mà. ẹ pẹ̀lẹ́ dáàdì ẹ kú iṣẹ́ o. ẹ̀yin tèmi ní diaspora. dáàdì Ìbàdàn ni mo ti ń sọ̀rọ̀. Ìbàdàn Olúyọ̀lé níbi tí gbìndíjà kíkanra ń Ìbàdàn májàmájà oníbàárà rẹ̀ ti pé síbẹ̀ hùn. ó lágbára dáàdì ẹ ṣeun ẹ kú àgbálẹ̀ wa ojú òní tì yín. Àmín. lórúkọ Jésù ẹ̀ ní tàjògbé sájò lágbára. Amen in Jesus name. ẹ bá wa kí gbogbo àwọn ọba aládé ní Kútọ̀nù. wọ́n ń gbọ́ yín wọ́n kì í gbọ́ yín. gbogbo obìnrin àti Kútọ̀nù àtàyàn Kútọ̀nù. ẹni wọ́n ṣeun torí ìkúnlẹ̀ ní gbogbo wa wà nìbàdàn. ẹ má wọ́ ní bẹ́ẹ̀ ìyanu ti ṣẹlẹ̀. ẹ ṣeun. ó dàbọ̀. ẹ ṣeun ó dà sà. Ó ga jù oró ńlá lẹ̀ ẹ̀dá ẹgbọ́n kan táwọn èèyàn ń sọ lórí láyìn à ń gbọ́ ní o. Hello. Hello, Daddy. Yes, mommy. Ẹ̀yin tèmi ẹ sọ̀rọ̀ ẹ gbóhùn sókè. Hello. Hello. Hello, sir, Daddy. Yes, sir. Ẹ pẹ̀lẹ́ sà. Ó ga jù. Ẹ ṣeun sà o. Olúwa ló ṣe ń wo. Ọ̀nà àrà lọ́nà ti bá wa ṣe o. Ẹ ṣeun sà o. Ó ga jù bàbá mi. Ẹ bá wa kí ọba ní Kútọ̀nù gbogbo àwọn bàbá dúpẹ́ lọ́wọ́ wọn. Ó ń gbọ́ yín o. Àwọn ìjòyè àwọn gbogbo pátákó wọn ṣeun gan ni o. Adúpẹ́ gan ni o. Gbogbo ń gbọ́ yín. Ọ̀nà àrà lọ́nà fi bá wa ṣe o. Adúpẹ́ gidigidi gan lọ́wọ́ yín o. Ó ga jù. Àwọn adúpẹ́ yẹn ṣeun gan ni sà. Inú wa ń dùn gan ni. Adúpẹ́ gan lọ́wọ́ yín gan ni o. Inú ìdẹ̀màdùn kalẹ́ ni. Àmín. Gbogbo ní Amẹ́ríkà à ń dúpẹ́ l'Amẹ́ríkà báyìí o. À ń dúpẹ́ gidi gan sí. Agbọ́dọ̀ máa dúpẹ́ ẹ̀ wọ́n pé Amẹ́ríkà àjẹ́ New York là ń dúpẹ́ o. àjẹ́ ń gbàdúrà pé òun bọ̀ l'Amẹ́ríkà n ò rí físà gbà ní. Àjẹ́ ń gbàdúrà pé kó ń bọ̀ l'Amẹ́ríkà n ò rí físà gbà. So anyway tábà parí ètò à sọ̀rọ̀ sà. Ok sà, máa pè é sà, ẹ ṣeun sà. Ok. Àdúpẹ́ gan sà, ẹ ṣeun gan sà o. Ok. Ayé ti ṣí sílẹ̀ o. Ayé ti ṣí sílẹ̀ o tó bá fẹ́ pè. Ẹ̀yin tèmi ní diaspora. Ẹ̀ka alẹ́ mà. Láti South Africa láti mo ti ń pè yín. South Africa. Bẹ́ẹ̀ ni. Ó ga jù. Yà ọmọ owóde dúró kò ní mí bọ́dà. Ẹ ti gbọ́ èdè ṣá ọmọ òdìlókò jẹ́ gbọ́ èdè. Mo lè sọ díẹ̀. Díẹ̀ kọ́ ẹ ní ẹ sọ èmi ṣẹ́rí tí ẹlẹ́dẹ̀ bá pé 100 years ní ìrìn àjò
èdè ẹ̀ ò lè kó lẹ́nu ẹ̀. Nàìjíríà wèrè yẹn náà pín wá sí tẹ́lẹ̀. Àbí? Ẹ̀mọ̀ mi ò tẹ̀mọ̀ dídá yẹn kó wá papọ̀ mọ́ àwọn pípù yẹn, àwọn zoo country. Nígbà tí gọ́gùn ti wò títí tó pè ní zoo, ẹ ti mọ̀ pé tó bá ti mú ìbò tó ti pè ní zoo, ìlú yóò dá mọ́ nìyẹn. Olúwa á jẹ́ ká gbára wa lọ́wọ́ wọn. Àmì adúpẹ́ gbogbo rẹ̀ tẹ́ ṣe fún ẹjọ́ ẹ má yẹ kí Sunday Igboho kó padà wá sí Nàìjíríà. Tá bá ti gbọ́ Odùduwà nation kó padà wá o. Ẹ gbàgbé yẹn pé tẹ́gbó máa padà wá sí Nàìjíríà, ẹ gbàgbé yẹn jọ, mo fẹ́ kẹ́ máa tún yẹn dànù. Bẹ́ẹ̀ni ẹ ṣe sẹ́. Ó dáa bọ̀. Ọmọ pa fún wa ni wọ́n dẹ̀ ní rí pa. Ó dáa báyìí. Hello. Ẹ̀yin tèmi ní diaspora. Hello, sir. Ó ga. Ó ti lówó gan, oníbójú òun ẹ̀kẹ́. Olówó owó yẹn ò dẹ̀ ní tán lórúkọ Jésù. Owó yẹn ò ní tán. Wait, wàá mọ̀ pé wà live program. Mo wà ń bẹ̀. Àwọn Facebook kò sí, mo ṣe rí pé wà live program. Mo wà ń bẹ̀. Ó dùn mí gan pé mo miss program yín. Mi sí ẹ, mo ti wà ń bẹ̀, mi ò tí ì kúrò, mo ti wà ń bẹ̀. Ẹ̀yà, okay. Bóyá tẹ bá parí program. Ó dáa. Ní lọ́rọ̀ tá a fẹ́ sọ. Ó dáa. So that máa lè pè yín. Bó ṣe ó lè já ọ̀rọ̀ láṣà. Ó ti bọ́ tí mo ti fẹ́ parí ẹ̀ pápá ẹ̀ fún mi ní nǹkan bí i 10 minutes máa parí ẹ̀. Okay, sir. Yeah. Okay, sir. Ẹ ṣé. Bye-bye. No. Yeah. Èèyàn tèmi ní diaspora. Ẹ̀dẹ́sà ìwọlé ṣe sá. À ń ṣe tolúwa o. Ẹ kú sí Olúwa, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó ga jù. Àwa nìyẹn. Ẹ ǹlẹ́. Ó ga. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Sunday Igboho máa borí gbogbo wọn. Ó ti borí ẹ̀, kì í ṣe pé ó máa borí gbogbo nǹkan, ó ti borí wọn. Mo ní question fún yín o. Question wo? First time tí máa pè wọlé sórí show yín nìyí. Ok. Mo fẹ́ wo bí ṣe máa kó gbogbo family mi àtàwọn ọ̀rẹ́ mi kúrò Nàìjíríà lọ sí Kútọ́nù. Hello. Hello sir, ẹ káalẹ́ sir. Ẹ káalẹ́ o. Ẹ sà mú kàn tún bá program yín sí ni, inú mi dùn mi ṣe bá program yín ni sir. Mo ṣe ń bọ̀ láti ibi iṣẹ́ ni, so mo kàn wọlé sí mo rí pé ẹ ṣe program kan tẹ́ stroke Facebook. Mo gbà bàbá àgbàlagbà lélẹ̀ ẹ̀jẹ̀ ìlú wọlé. Kò séwu, máa gbádùn. Mo tiẹ̀ wá ní ọ̀rọ̀ tí mo fẹ́ sọ jù. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, ẹ sà mo fẹ́ kẹ́ bá mi fi làákàyè pé kò ní pọ̀, just ṣókí ni mo fẹ́ sọ. Ok. Ó funny but original ọ̀rọ̀ mo fẹ́ sọ. Ok. Mo fẹ́ kí gbogbo Nigerian citizen kò jẹ́ inú mi níbi tí ẹ ní pé Nigerian citizen ìlú àwọn bàbú yẹn kọ́ máa gbọ́. Ó ti yé sà. Ok. Ẹ sà àti ọ̀sẹ̀ tí máa ń wo program yìí mi máa ń fẹ́ wo mo máa rí pé kì í fọ́ǹbù bí àwọn ọmọ Nàìjíríà because olórí burúkú làwọn yẹn fọ́ǹbù wọn ti pọ̀ jù. Àwọn lọ lọ sí school jù. Àwọn lọ sí school of Cambridge. Àwọn lọ lè sọ òyìnbó English language. Àwọn lọ máa sọ American language, British language. Àjẹgbọ̀dé wọn ní làákàyè. Àwọn lọ máa rí lọ́ọ̀yà nu wọn. Àwọn lọ máa rí dókítà nu wọn. Olórí burúkú ni wọn. Adé dọ́tọ̀ lù. Wọn lè tírètì wa nílùú tá a ti ń bọ̀. Ó ti ṣe yìí. So mo tún wá wò kankan mo tún wá fẹ́ sọ máa fi parí ọ̀rọ̀ yẹn. Àjọ tí mo tún wá wo program máa wò bàbá ìlú fresh yìí ó jẹ́wọ́ pé ọmọ Kútọ́nù ni. Very look good gan. Àwọn sẹ́ẹ̀tì ẹ má ti rẹ́rìn mò ń bọ̀. Àwọn olóṣì tó ń gbénu sùn yẹn tó fi pé àwọn ní sòyìnbó àwọn lè wọ suit àwọn ẹranko játi ẹ̀dá. Mo wá wo éèjì yìí mo pé orú éèjì yìí ní Nàìjíríà ó ti gbó ó ti kíran òun ìlú yẹn ti lù pa stress ìlú yẹn ti lù pa ó ti kíran bí wèrè. So máa ń gbàdúrà pé kí tẹ fi irú yìí ṣe bàbá pé bàbá mi yẹn kú tọ́nu ọ̀dọ̀ sí bàbá gidi Nàìjíríà àwọn bàbá olóṣì àwọn ọba olóṣì àwọn wòlíì wèrè àwọn pásítọ̀ olóṣì ọlọ́pàá játi gbogbo nǹkan ní yàmàyàmá lù yẹn wọ́n bá wọ ọdún yàrá yẹn fún ilé mi good because I love the way you look good I love the way you look. Thank you. Very good. Thank you. It shows that Kútọ́nù is a blessed country. Nigeria is a
fucking animal zoo country for the zoo animals who is living there. Àwọn ẹranko jati tọ̀ ní làákàyè. Ọlọ́run wa lọ́wọ́ àtún gbogbo ẹ̀jẹ̀ tí àsìkò bá tó Ẹ ṣe kan sá. ó dàbọ̀. Ẹ ṣe kan sá. Ṣé Sunday Igboho ẹjọ́ tó bá ti bọ́m̀bẹ̀ máa kó wá sí Nàìjíríà o? Ẹ jẹ́ kó jẹ́ citizen Germany, kó lè jẹ́ citizen Kútọ̀nù ẹjọ́ o. Kò jù bẹ́ẹ̀ lọ. Ẹ máa kó wá bẹ̀ yẹn o. Ọlọ́run fún wa ṣe. Ẹjọ́ Ọlọ́run fún yín ṣe mọ̀ mọ̀ kọ́ Ọlọ́run fún yín ṣe Ọlọ́run àdó tì yín. Ó dà. Ẹ máa kọ́ wá sí Nàìjíríà kó jẹ́ citizen ní Germany, kó lè jẹ́ citizen kejì kó jẹ́ rí kó tẹ̀ má jẹ́ ọmọ Yorùbá mọ́ kọ́sọ́ lórí burúkú nílẹ̀ Yorùbá wọn ẹ̀ náà. Ó dà. Àwọn ọlọ́tẹ̀. Àtún sọ̀rọ̀. Àwọn ọlọ́tẹ̀ olóṣì ogun bẹ̀. Ó dà. Pásítọ̀ olóṣì àwọn afájà. Hello. Hello. Yeah. Ẹ káalẹ́ o. Hello. Hello. Hallelujah o. Ẹ wo Benin Republic, the Lord will bless you, sir. Amen. Olùjọ́ á máa wà pẹ̀lú yín. Àmín. Ọlọ́run délé wọ̀ ṣùfà. Ọlọ́run gbogbo àwọn tó ní ìpè. Ọlọ́run gbogbo àwọn tí wọ́n gbódúdú mọ́ kùsù wọ́n máa wà pẹ̀lú yín. Àmín. Ìbàrọ̀ náà, àbúrò Sunday Igboho lèmi tí mò ń pè yín. Eh? God will bless you. Amen. Bẹ́ẹ̀ni, àbúrò Igboho lèmi tí mo bá yín sọ̀rọ̀. Okay. Ọlọ́run á dúró sí i. I am calling you. I am watching your show for the very first time in my life. I am also calling you for the first time in my life. I never knew you are a Celestial. I went to look at your page. I know you are a Celestial. I am a Celestial too. Ọlọ́run á dúró sí i. Àmín. 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 A ní sunkún kó tó lè gbogbo a ò ní sunkún ẹ̀ lágbára Ọlọ́run. Ẹni tó dúró wípé kán máa gbé wa kán wá pa á ní orúkọ Jésù tó bá sùn lálẹ́ ìwọ̀n ò ní jí mọ́. Bó ṣe máa ní Olúwa ti fi àṣẹ gbé ó lè ti lọ síbi àṣẹ. Àǹtí mi lọ sùn lẹ́yìn tí okó pè mí lẹ́yìn tí okó pè mí. Hello. Ẹjọ́ ẹni tó bá fẹ́ pè London lẹ́kàn pè ṣá London náà. Inú burúkú o níbi mi o Àkànní Wàsíù mi o. Hello. Hello. Yes sir. Hello. Hello, àgbọ̀n sir. Hello. Hello. Hello, sir. Yes sir. Hallelujah. Hallelujah, sir. Hallelujah. Hello. Hello. Hello sir. Hello sir. Bọ́ọ̀lù ọ̀rẹ́ máa ṣe gan. Olúwa ló ṣe ń wo ta ló sọ̀rọ̀. Láti US Ṣẹ́gun ló ń sọ̀rọ̀ láti US. Oh. Ó ga. Ṣé wà? Ṣé àwa mi ẹ̀kọ́ ètò Ó ga jù. kò ní bàjẹ́ fún yín o? Àmín àmín àmín. Ẹ ṣe gan ẹ̀kọ́ àtìlẹyìn wa rẹ̀ kí gbogbo àwọn ará Bẹ̀nẹ̀ lápapọ̀ àwọn ará Kútọ́nù ará Àjàṣẹ́ gbogbo wọn lọ́balọ́ba gbogbo wọn la kí ẹ ṣe gan ẹ̀kọ́ àdúró tì wá o. Ó ga jù. Ẹ ṣe o tẹ́ ìjẹ́ kan gbé Sunday Igboho fún ikú pa fáwọn ará Nàìjíríà fáwọn kìnìún Nàìjíríà ìjọba kìnìún. Ọlọ́run náà tún ti ń ṣe níbẹ̀ náà ẹ ṣe gan ẹ̀kọ́ àdúró tì wá ìjọ tí Sunday Igboho bá ṣe tán ẹ má gbélẹ̀ fún wọn o. Ẹ má wọlé. Kó wà Kútọ́nù kó wà London. Ẹ má wọlé sẹ́. Germany fẹ́ mọ lọ yẹ kó mọ lọ jẹ́ Germany. Ó wà ní good hand gbogbo yẹn ní sùúrù. Ẹ̀yin náà ẹ wo gbogbo Kútọ́nù ẹ wo Kútọ́nù tí ò tó Lagos tí ò tó half Lagos. Àbójẹ máa ń sọ nìyẹn Yorùbá ẹni Kútọ́nù ò tóbi. Tó ẹ̀rí bọ́lọ̀ rẹ̀ ti wá ṣe. Lágbọ́n Ọlọ́run. Ọ̀gbẹ́ni bọ́lọ̀ ṣe gan. Ó dáa Ọlọ́run adó ti yó. Ọlọ́run ṣe fẹ́ pé Benin lọ́lọ́run darí ẹ̀ sí tí ò gbé darí ẹ̀ sí ọ̀dà African country tó tún lè gbé fún wọn fún kúpa ẹ ṣe gan o. Ó dáa. Ó dàbọ̀. Ó tún máa pè é lẹ́yìn ètò. Okay.
ẹjọ́ ẹni tó bá fẹ́ pè àkílẹ̀tì máa gba èèyàn bíi méjì fi kún lẹ́yìn tí bá gba èèyàn méjì fi kún lónìí báyìí ètò yẹn báyìí màá close ẹ̀ lónìí. Hello. Hello, sir. Ẹ káalẹ́, sir. Ẹ káalẹ́ o. Mo really appreciate it, sir. Ó ga jù. Ẹ wo, Ọlọ́run ò ní mú wa lágbára Ọlọ́run. Àmín. Ṣẹ́tẹ̀ ríbi tèmi wá báyìí, wọ́n ti sọ mí lórúkọ, wọ́n ti fún mi lórúkọ Ìgbòho Junior ní mí báyìí. Ó ga. Ẹ wo, ṣe rí gbogbo àwọn alábòsí ilẹ̀ Nàìjíríà yẹn, Ọlọ́run á mú gbogbo wọn, gbogbo àwọn ọ̀daràn tó ń wá dáhùn fọ Ìgbòho ṣá, Ọlọ́run máa mú gbogbo wọn. Àmín. Lágbára Ọlọ́run. Ṣùgbọ́n ẹ bá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọba Kòtónú, gbogbo wọn pátápátá. Ọlọ́run á wà pẹ̀lú wọn, Ọlọ́run ní fi gbogbo wọn sílẹ̀. Ẹ̀yin náà, Ọlọ́run ní fi yín sílẹ̀ sà. Àmín. Lágbára Ọlọ́run. Àmín. Ẹ jọ èmi gan fẹ́ wá sí Kòtónú báyìí o, Nàìjíríà ò dá o. Gbogbo wa ti fẹ́ kúrò Nàìjíríà, ìlú àpààyàn, ìlú mujẹmujẹ. Ìlú location náà, ẹ jọ a fẹ́ wá síbẹ̀ o. Ó dáa. You welcome. Ó dáa o. Ó dàbọ̀. Ó ga jù. Ó ga jù. Àwọn tèmi pè mí láti London o. Àwọn tèmi pè mí láti London. Àwọn Londoner. Àwọn London. Hello. 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 Ó ga. Anyway, ẹ̀yin tèmi ẹ máa gbádùn o. Ẹ̀yin tèmi ẹ máa gbádùn. Ẹ̀yin tẹ́ jẹ́ tèmi ẹ máa gbádùn bẹ́ẹ̀ o. Anyway, bó ṣe gbogbo ẹ bá ń lọ, a máa fún ní up to date ní àṣẹ Ọlọ́run. Hello. Hello. Yeah, I'm gbọ́ yín o. Kí lẹ wí mà? Olúwa ló kú iṣẹ́ mà. Ẹ ṣeun dáàbì, ẹ ṣeun bàbá, ẹ ṣeun. Ó dà. Bàbá Mercy ní ìwà númẹ̀. Nítorí ẹnu èdò yìí ọ̀rọ̀ ya tó mi adẹ̀tìyẹ tu ẹ̀ gan jí. Tẹ́ni ọmọ ológo dọ́júlé máa tó gbèdú ẹ̀. Tẹ́ni ọmọ ológo mi, ẹ bá mi kí wọn fún mi ẹ jọ̀ọ́. Ó ní kí n kí yín pé kí n kí yín Yàyà Gàmbàrí gbogbo wọn ní kí n kí yín. Ẹ bá mi kí gbogbo wọn sọ fún Yàyà Gàmbàrí pé mo ní kó. Sọ́tẹ̀jọ́ ga jí àmì bàbá. Wo a máa deport ẹ padà sí Kútọ̀nù. A deport ẹ padà sí Kútọ̀nù. Àmọ́ ẹ gbọ́ èdè mọ́, a deport ẹ padà. Mi gbọ́ èdè mọ́ bàbá, mi gbọ́ èdè mọ́. Ó dáa. Ọ̀dọ̀ mi níyà èmi ni mo fún àwọn Yàyà Gàmbàrí nílé àwọn bíi tìrẹ́ẹ̀sì ni mo fún nílé tí wọ́n fi sùn. Lórúkọ Jésù ọwọ́ nítorí pé o ṣe yẹn o Ọlọ́run á gbé ẹ ga. Àmín, àmín, àmín. Nítorí pé o ṣe yẹn o Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ o. Àmín, àmín, àmín. Nítorí pé o ṣe yẹn o ẹ ní ṣe àṣetì o. Àmín, àmín, àmín. Nítorí pé o ṣe yẹn ọba tó ní àkókò yìí kò ní fi ẹ́ sílẹ̀ o. Àmín, àmín, ẹ ṣeun sà. Nítorí pé o ṣe yẹn o mo fi Ọlọ́run ṣe ẹlẹ́rìí fún wípé
ògo yín ó máa pọ̀ jù ó ti rí bẹ́ẹ̀ kò ní yí padà àṣẹ ti balẹ̀ thank you bye ẹ jọ̀ọ́ ta ló tún fẹ́ dá sí ètò yìí o ta ló fẹ́ dá sí ètò yìí kí n tó close ta ló fẹ́ dá sí ètò yìí evangelist ta ló ń sọ̀rọ̀ èmi mò ń pè láti Canada mo rí show yín ni. mo ti wà lórí ẹ̀yà mi mo ń pè láti Canada ẹ̀yin Caribbean ẹ ṣé o amen náà mi ò ṣe Caribbean sir Canada. mo mọ̀ okay Canada lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ wa ni ẹgbẹ́ Amẹ́ríkà ni. ẹgbẹ́ Amẹ́ríkà ní Canada wà yá. bẹ́ẹ̀ ni. pẹ̀lẹ́ sà. ó ga. evangelist. ẹ ṣé thank you so much. hello. hello. mi ò ti gbọ́ yín dáadáa o. Àmín. Ṣé ń dúpẹ́ ní o? Ó dáa. Ọmọ Yorùbá ni mí ò ṣùgbọ́n mo wà ní Chicago. Chicago lẹ wà. Bẹ́ẹ̀ ni sà. Ó dáa. Ó dáa. Inú mi dùn torí mi ò lè mo sunkún ṣùgbọ́n Ọlọ́run gba gbogbo ògo mo dúpẹ́ o. Ó dáa ọpẹ́ ni. Láṣeyọrí. Ọpẹ́ ni. Mo ti ń rọ́bà mi ò rírú Jésù yìí rí. Òyìnbó padà. Ó jọba títí ayé. Àjíǹde àti èlò ní gbogbo mo ti ní lọ́ba mi ò rírú eléyìí rírí. Ẹ ṣeun dádì mi. God bless you. Amen. Bye bye. Bye. Hello. Hello káàárọ̀ sà. Àwọn ọ̀sìn láàárọ̀ tẹ́ ẹ bá wà láàárọ̀ lọ́hùn àwa ọ̀sìn láàárọ̀ ń bí ọ̀sán làwa wà. Àárọ̀ làwà. Àárọ̀ làwà bí. Ó dáa. Ẹ káàárọ̀ sà. Ẹ pẹ̀lẹ́. Kíkẹ́ ló sọ̀rọ̀ láti Kuwait. A ní ká dúpẹ́ lọ́wọ́ yín ní sà. Ẹ ṣé ya mi. Ọlọ́run ní fi yín sílẹ̀ o. Àmín. Ọlọ́run máa dúró tì yín. Àmín. Ilé àtọ̀nà yín ò ní bàjẹ́ o. Àmín. Ẹ ṣé gan ni a dúpẹ́ o. Ẹ ṣé gan ni o. A ní ká dúpẹ́ ni. Ẹ ṣé thank you God bless you. Ẹ jẹ́ má fi wọ́n sílẹ̀ o. Mi ò lè fi wọ́n lẹ̀. Fi wọ́n sílẹ̀ fún location 419. Hello. 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 Látàbíjan ni o. Látàbíjan. Ẹni. Ó dáa. Ẹ̀pẹ́ pé tó. Ó ga jù. Ọlọ́wọ́ ràn yín lọ́wọ́. Àmín. Lágbára Ọlọ́run àjílẹ̀ lérí o. Àmín lórúkọ Jésù. Ẹgbà ẹ̀jẹ̀ tí mo bá ẹ bá túbọ̀ bá wo ṣe o. Ọlọ́run á fún wa ṣe. Lágbára Ọlọ́run. Ojú ò ní tì yín. Àmín. Ojú ò ní tì yín. Àmín. Àmín. Ẹ̀mí máa wà pẹ̀lú yín. Àmín. Ẹ̀mí mọ́ ò ní dágbére fún yín. Àmín sà. Gbogbo nǹkan tẹ́ bá dé ọ̀run bá yín dé. Àmín. Gbogbo nǹkan tẹ́ bá tú láyé ọ̀run bá yín tú. Àmín. Ẹ ṣeun gan. Ó dáa. Àníkàdá títún náà ni. Ó dáa ẹ ṣé. Látàbíjan la tó ń pè yín sáà. Ó dáa God bless you. Amen. Bye bye. Hello. Anyway, ẹ̀yin tèmi ẹ máa ṣeun gan o, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Hello. Hello bàbá. Ẹ kú ìṣòro. Ó ga. Hello bàbá. Ẹ. Nǹkan tó jẹ́ fẹ́ pa wọ́n tán ní Ọ̀yọ́ state mọ́
Ìbàdàn gbogbo bẹ̀ yẹn wọ́n ti discover gold bẹ̀ tó ti dà wọ́n Fúlàní sórí bẹ̀. Hello. 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 Hello, sir. Yes, sir. How are you? Oga. Ta ló ń sọ̀rọ̀? Canada. Ẹ ṣé bàbá mi. Ọlọ́run á dẹ̀ ràn ẹ́ lọ́wọ́ o. Fáìmà. Ọkùnrin ẹ jẹ́ ká pàdé ètò kó gbèmí padà ká sọ̀rọ̀. Thank you. Ẹ̀yin tèmi ẹ ṣeun gan o. Tó lẹ́ẹ̀kan mo fẹ́ sọ fún yín, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀ tẹ́ wá sí prógrámù yìí tí ẹ jẹ́ kí ojú kó tì wá, tí ẹ dẹ̀ ń gbọ́ up to date nípa Sunday Adéyẹmọ Alias Igboho tí ẹ gbọ́ nípa ẹ̀. Mo ti sọ fún kí gbogbo ikẹ́ lọ sùn kẹ́ máa gbàdúrà, àmọ́ kò sí tó máa ṣe Sunday Igboho. Mo dẹ̀ tún sọ fún yín pé ẹ gbàgbé Sunday Igboho ní Nàìjíríà. Location 419 yìí kò ní àṣẹ lórí Igboho òòṣà, kò ní àṣẹ lórí ẹ̀. So kí gbogbo pátá kẹ́ lọ ní sinmi kẹ́ sinmi mẹ́dọ̀. Gbogbo ẹ̀ tẹ́ wà ń bẹ̀ ẹ lọ sùn nítorí Kútọ̀ ló ń sin báyìí, gbogbo wọn ti sùn. Sunday Igboho náà pàápàá á ti sùn. So yes, because ibi tí ẹ fojú sí ọ̀nà ògbà bẹ́ẹ̀ òun ni wípé kán fi ilẹ̀ báyìí kí gbogbo ikẹ́ ní báyìí kẹ́ bẹ̀rẹ̀ sí ní wá àwọn èèyàn tí kán bẹ̀rẹ̀ sí ní pàgò, kán sọ pé kán gún pa àbí kán ṣe níkà. Ìyẹn ò ní ṣẹlẹ̀ ní Kútọ̀nù. N ló hábù tí àwọn Kútọ̀nù sọ pé àwa ò ní ṣe bẹ́ẹ̀ nítorí pé bó ṣe rí níta báyìí ẹ̀rù bà wọ́n pàápàá pé ń bọ̀ ní àwọn eléyìí tí ń bọ̀. So ẹ̀jọ̀ ẹ̀ torí ti Ọlọ́run gbogbo pátá ẹ̀sìn mi kẹ́rẹ̀ ní sùúrù, kẹ́rẹ̀ nígbà pàtì dá lójú pé kò sí ohun tó ṣe Sunday Igboho. Ìyà ò jẹ́ o, etí ò dùn o, ọ̀nà fún ò dùn o, ó wà lálàáfíà o. So mo bá lọ́ọ̀yà pàápàá mo bá sọ̀rọ̀, ó dẹ̀ sọ fún mi pé kò sí problem ló jẹ́ bẹ́ẹ̀. So from there kí gbogbo ẹ̀ka ẹ̀sìn mi ọ̀la màá tún fún ní up to date ní ọ̀la. God bless you all my friends. Hello. Hello, sir. Yeah. Hello, fẹ́ dá sí program ni. Tẹ́ bá fẹ́ dá program ẹ slow nǹkan tẹ́ gbọ́ lọ́wọ́ yẹn díẹ̀. Hello. Hello. So a ti sọ fún yín báyìí wípé ẹ jẹ́ ká ní sùúrù, gbogbo ẹ̀ ó ti di ṣíṣe. Ọlọ́run ti gba ògo ní tọlọ́run. Ọlọ́run ló lè ní ògo ẹ̀, Ọlọ́run ló lè gbà á, Ọlọ́run ló ní ògo ẹ̀, Ọlọ́run ló lè gbà á. Hello. 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 Ẹ sọ fún wọn Ọ̀nà Àrà TV lórí YouTube. Everybody lọ join me. Mo ti sọ fún wọn ẹ lọ sí Ọ̀nà Àrà TV ní YouTube, ẹ lọ join ẹ. Bí n bá ṣe ẹni fídíò bóyá ẹ miss ẹ lè lọ sí Ọ̀nà Àrà TV kẹ́ máa lọ join ẹ bẹ́ẹ̀ kẹ́ dẹ̀ máa wò ó, kẹ́ dẹ̀ subscribe níbẹ̀. Ẹ ṣeun gan o. God bless you. Ẹ ṣe àwọn èèyàn tèmi, àwọn èèyàn mi, bàbá mi, àǹtí mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi, èmi ni tiyín o. Ọ̀nà Àrà òun ló wá tó dé wá dúpẹ́ lẹ́ẹ̀kan sí wípé ẹ ṣeun púpọ̀, ẹ kú àdúrótì,
ibi tí ẹ ń lówó tẹ́ fi ra káàdì tẹ́ fi chájì fóònù yín tẹ́ fi ń wò mí àpò yín ò ní gbẹ o owó òdẹ̀ ní kọ́ yín o ẹ ní sìnkú ọmọ yín o ọmọ yín máa wà lálàáfíà ẹnu máa wà lálàáfíà o Boko Haram ò ní pa yín o Boko Haram ò ní ṣe ilé ṣe o gbogbo àwọn tó ń rò búburú nípa yín bí irúbẹ̀ àwọn Tinubu bí Buhari kò ní rí ṣe lórí yín o ẹ ṣeun. God bless you, good night and sleep well. Bye for now.